Mama fèrú gbà bùkún ọ, mama fèrú gbà bùkún ọ. Kò mà sá ṣe gbé láyé, kò mà sá ṣe gbé láyé, kò mà sá ṣe gbé níbi gbogbo. Ohun bá ṣe lòró gbà ọ. Mama dalẹ̀ o, mama ṣe kà o, àbọ̀nbọ̀ o. Tá padà jẹ́ fóníṣẹ́ ó tá fa jídó borí wọ́n ti ọ̀la o. Mama dalẹ̀ o, mama ṣe kà o, ṣóun làṣírí ayé wọ́n nú jinlẹ̀ ṣe ohun tó bá lọ dandan ó ń bọ̀ o. Kò mà sá ṣe gbé o, onú jinlẹ̀ o, ohun bá ṣe ló gbà o. Mama ṣe kà o. Ẹ káàsán o. Mama fèrú gbà. Mélòó? Ẹ mú mẹ́ta wá. Dúpẹ́. Gbé wá. Pẹ̀lẹ́. Báwo ni gan? Dáadáa ni sà. Ìwọ ló ń ta bọ̀ọ̀lì? Èmi náà mò ń tà. Ìwọ tó fáìn báyẹn ló wá ń ta bọ̀ọ̀lì. Àtijọ́ àti mú ní sà. Ìwọ gan fẹ́ràn bọ̀ọ̀lì díẹ̀ nù. Èmi náà mọ̀ jẹ́ lẹ́kọ̀ọ́. Èló ló wá rí ìdí dọ́ǹtà yìí? Ká mọ̀ ṣáájú kò lásán. Ká mọ̀ rí nǹkan fi pa ọ́dà. Ọ̀dà bẹ́ẹ̀. Èló wá rí lẹ́yìn báyìí o? Àpò kan àbọ̀ ni torí wọ́n gbó dáadáa. 300 naira. Bẹ́ẹ̀ ni sà. Ọ̀dà. Jẹ́ ká ṣe báyìí. Gbà. Ṣé rọ̀gẹ̀dẹ̀ ni? Mi rọ̀gẹ̀dẹ̀. Mo fún ọ ní. Ẹ fún mi. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́ o. Ọlọ́run bá rán àánú sẹ́yìn náà. Mọ́tò yín ò ní jáàmù. Ẹ ní kélé nìní ẹ̀ nìkan dààmú ẹ ṣé o. Ajá mọ wá o. Àmì sá o. Àtúmọ̀ bẹ́ẹ̀ ràjọ́ mi. Àmì sá. Ẹ mọ̀ ọwọ́ ẹ dákun. Ẹ ṣé o. Ó dá o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé dádì o. Èèyàn rèé. Sọ́tán. Bàbá olówó ló ṣe eré tílẹ̀ tún ṣẹ́kù. Bọ̀ọ̀lì àpò kan àbọ̀. Ẹ̀wọ̀n tá a fi gbà. Sẹ́tẹ̀ mi ò tọrọ mi ò tí a gbọ́. Kàn mọ́ wá mọ́ kó yòókù jẹ ní báyìí. Èmi gan ò ní pẹ́ lọ lé wọn yín nǹkan kan mọ́. Ẹgbẹ̀rún 5 èmi nìkan gbọ́n tí mo gbé kalẹ̀ ó sowó 1,500. Wọn yín nǹkan kan mọ́. Wọn yín nǹkan kan mọ́ lónìí. Ẹ káàsán o. Kò tí ẹ kò sọjà ńlẹ̀ ẹ mọ̀ lọ. Kò sọjà ńlẹ̀ ṣé ẹ̀jẹ̀ ń funfun ni? Ẹ sáré bá mi ilé. Kò sí sísáré lọ́rọ̀ mi kò sọjà ńlẹ̀. Màá sanwó. Ẹ kú iṣẹ́ mo ní ọ̀sọjà ńlẹ̀ kódà gan ẹ wò ẹgbẹ́ pa ẹ fi panu tí máa fún yín ni ẹ mú ẹ mọ lèmi náà yọ sàkánú àpò ẹgbẹ̀rún 5 ẹ mọ lẹmọ kò sọjà ńlẹ̀ òjé gbogbo ẹni wò bí kò mọ gbà dáhùn tí ẹ wàá ta gan ẹ rò pé yìí sì kéèyàn mọ kọ́kọ́ mọ wa náà mọ́ra ni wọn tajà kankan lónìí ọmọ tí ẹ jọ fẹ́. Wíwú ipò àbẹ́ ìròwúrà wọ́n na wèrè tó jẹ ní sọ́ọ̀bù mi. Wọ́n lọ rí burúkú sọ́ọ̀bù o. Wọ́n lọ rí burúkú dà sọ́ọ̀bù ta. Ibo lọjà ni mò ń béèrè sájé wá. Ìgbà tó gbélé lórí pé máa kiri káàkiri. Wo jẹ́ sọ kankan kan fọ́. Tó ń jẹnu bí ó ṣe kò ti wo wèrè o. Owó ọjà tí lọ́rùú wúkú eléyìí, owó ọjà tó rádà. Ètí ṣe dòdòdò tí ń ṣe dòdòdò. Mo ṣe ìrajà lọ́wọ́ náà ni, mo ṣe ń rà lọ ni, àbí wọ́n ṣe ń rà náà. Ọ̀pọ̀ ẹgbẹ́ owó mi fún mi kó jẹ́ kí n mọ iye tó bá pa. Ṣé mi ló ń pè ń wèrè? Ṣé ìwọ wèrè? Ṣé mo jẹ gbèsè lójú ẹ? Àbí mi yẹn ṣe kọ́sítọ́mà? Mo ní ọtí lọ́wọ́ rà tó ń pẹ́ dòdòdòdòdò. Ṣé kò ní ìtumọ̀ dòdòdòdòdò? Mo sọ fún pé kí àgbo yìí dáadáa o, kí àgbo yìí dáadáa o. Ṣé bí tí mò ń sọnù, ọ̀wá ń pè mí ni, ò ń pè mí wèrè. Ẹ bá wẹ̀rẹ̀ kú mi kẹsàn-án owó mi tẹ̀ jẹ́. Ẹ̀sùn bò ojú ìtọ́ kankan kan fún ọ. Èmi olórí burúkú tẹjọ́ ṣe sì náà fò káàkiri. Irú ọ̀rọ̀ wo ní jáde lẹ́nu rẹ̀ mo jìyà gbé sí mi tó o sì mọ kọ̀ǹdíṣọ̀ tó fi fẹ́ mi. Ṣé ń gbà tó fẹ́ mi sọ ọ̀bà gbogbo ẹ̀? Gbẹ́gbẹ́ tó ayìn. Customer always right. Wọ́n sọ fún ọ pé mo gbégbá surprise bí. Surprise mi sọ fún ọ, mo ní right ni.
sọ́mọ lé kọ́sọ́mọ. lórí ìkẹ́ni. lórí tí mo rà. ta kọ́sítọ́mà. èmi ni. kò ní dá fún kọ́sítọ́mà kò ní dá fẹ́ tọ́jà àjà fún. ṣé ọjà bàbá náà bí lọ́sẹ̀ dòdòdò ìwọ náà lọ yẹ ìjọ orí burúkú wájú ọkọ̀ rẹ̀ mẹ́ta ọjẹnu pàṣàpà tó ní burúkú orí ẹ̀ burú wo tọ́wọ́ sọ pé gbà tí mo wà ní àjàngbàdì ni ètí tí ó fún yọ àbá mi tó níbi. mo tẹ fún ọ kí ló wí. mo tẹ fún ibà máa lọ dáńtà ni. ìwọ ló mẹ tó níbi. èmi náà gbádùn ọmọ ẹgbẹ́ mi lé kọ́sọ́mọ ìgbádùn tí n bá bọ́lẹ̀. wá bàbá ìsanwó owó kọ́. sanwó ọjà mi tó rà àbórí olè ti ń bu mi. ìsanwó ti sanwó. láàrin mi àti ẹ. ìwé tí sanwó láàrin mi àti ẹ. kí ló wí. èyí tí mò ń bọ́ bá ń gbádùn o. ìgò tó kọ agbáko tó kọ ọmọ tí tó ní bàrà mi lọ. ta ló ń bàrà wèrè wo jẹ́ sọ fún ọ afẹ́fẹ́ ti fẹ́ mo ti ń rí fúra adìẹ. tọ́pọ̀ ṣe pé sáńbọ̀dù lọ́wọ́ àtàǹsọ́ọ̀bù pilẹ̀ lọ kọ́kọ́ rẹ sáyà kàmọ́dún tó bá ń tà. bí mo ṣe fẹ́ kí n máa ṣe náà ni. ẹ̀rọ mi ti ń dára lọ́wọ́ mi bàá ẹ̀ ṣe é. orí nǹkan bá. ẹja gbádùn fàájì wa owó la wá ná bí o. ẹ wá gbà mí bàbá gbà fóòsà tẹ́ẹ̀dì irun orí burúkú bí ẹ ti tẹ̀lé Ṣàngó káàkiri. tí n bá bọ̀ wájà pè lẹ́yìn iwájú kọ̀ọ̀dẹ́mù ni mo rò pé ẹ ṣépè fún yín. ẹ fi ọgbẹ́ wẹ̀rẹ̀ kó mi ọtí ìfowó lẹ́ mú. àwọn tí ń bá wọlé táǹtà. mo bá ní ká kó ìgbà wa máa lọ. ẹ wá gbà mí. gbọ́dọ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ ní àmọ́ lọ owó wa la kó wa ná èwo ní kékeré èwo wèrè. ẹ kó ọ̀sẹ̀ ọ̀dọ́ rẹ̀ ẹ má nàwó mi ìwọ ọmọbìnrin wo nígbà tí ìbá dẹ́rẹ̀ sí ọlọ́run tí wọ́n dẹ́rẹ̀ sí ọlọ́run bí ọmọ tí mo mọ̀ mo lọ látàárọ̀ mo ń tọpa lẹ́kọ̀ọ́ mo tún ń wọ pàyàmọ́ rí. ọjọ́ wàrà táǹtà ń gbọ́ lé gbogbo wọn lọ báyìí. kí má bàjẹ́ mo sí ṣọ́ọ̀bù fún ọ tó bá wá ṣe pé bí ẹ bá ti rẹ ẹyọ kan wọ́n á máa tọ̀ mú kan tí ẹ bá ti ra méjì wọ́n á máa kó méjì jò. jákulẹ̀ ti ṣọ́ọ̀bù. ìṣòro wọn bí ọmú mi. ìrọ̀ mo rí àdínú ẹ̀kọ́ ìjọba tí wọ́n tó lórí burúkú eléyìí olòṣì tí pé dòdòdò. ìrọ̀ ó fẹ́ jẹ dòdò ní síbi lára bá ń gbóná sí. mo ní wòsí ìdílódò. ó ń béèrè bí ẹ ti ń ta ni. ẹnu ẹ̀bí kòtò olúru ó ní ó pè. ibi ẹ ti ń ta ní bẹ́ẹ̀ méjì yàgbé. tí n bá gbọ́ nípa lójú abẹ́ yóò sì sì mọ́ ọ́lá ni. ṣìgáàmù tó ń jẹ́ ètí ìgbà yìí ó tí ì fọn bọ́ọ̀lù kí n rí tó o bá fọ́n tó ṣe bùà ẹ mọ̀ pa ayé ẹ ti ń bàjẹ́ lọ ṣọgbọ́. bí wọ́n ti dé ní ìsìn wìtìwìtì wọ́n mọ̀ ṣe wo ní fẹ́ gbọ́ ọmọdómi ẹran nù mọ́ wọ́n jẹ́ àṣẹ ilẹ̀ pọ̀. wọ́n ti ń jùmọ̀. iná ń dẹ́rù bá. àwọn kọ́sítọ́mà ọ̀tẹ̀ ló máa fẹ́ rẹ ilé báyìí. wọ́n rà ó bá ti ṣetán ní ìsìn wọ́n fi ọ̀bẹ ha gbobi tí ó ṣe lára rẹ̀. wọ́n máa jẹ́ pẹ̀lẹ́pà. ó lọ́wọ́ sàánú mi wọ́n dé o. ẹ káàsán sá. yà pè mí síre. ẹ mọ̀ káàbọ̀. ẹ kú ọ̀rọ̀ ajé. ọ̀rọ̀ ajé ni. ṣé wọ́n gbà díẹ̀. adúpẹ́ o ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ń tòlé náà ni. ó sì máa wò pé èmi tí mo ní ń ó dé ìlà aago 11. ibi tí mo mọ̀ pé ẹ̀ ládéhùn. irọ́ ìta ni pé wọ́n jáwèé èyí sì máa pẹ́ wọ́n lẹ̀ ni ìgbà tí máa rí i pé mo ti rí nǹkan ṣàjọ bóò ni mọ̀ dáadáa kárí lórí. dájú ẹ jọ owó jáàmù mi kọ. wo sórí ìwọ ni ọmọ ṣàdúrà ká mọ́ jáàmù bí èèyàn bá ti jáàmù èèyàn ò rówó jáàmù san. mi ti yọ ẹ̀dá tó bá ti jáàmù ni ò lè sanwó jáàmù. ẹ wo ọ máa close ẹ ó di next week tó ṣe nìyẹn tí màá ti lè ṣe ń yẹ ọ máa close omi ìdẹ lè dúró sílé àwọn ọ̀rẹ́ mi máa wá school máa dúró sílé. gbé pẹ̀lú yẹn close sórí fẹ̀kàn tẹ́lẹ̀ náà gbogbo ayé tó rí open and close ni bí wọ́n bá ti close ẹ̀ wọ́n open ẹ̀ bí wọ́n bá ti open ẹ̀ wọ́n tún close ẹ̀ bọ́ọ̀ bá ṣe lọ́dún oṣù lọ́dún tí ń bọ̀. bàbá open and close kí lè lè kí ni ká fi léyìí sí. ẹ fi dáná ni ṣùgbọ́n lọ́rọ̀ nù sọ́ọ̀mì ti yọ mo fẹ́ kẹ́ ẹ ẹja dúdú kíkà. ẹja awúsá. ẹ rà á sọ́ọ̀mì ti yọ kẹsẹ̀ ra nǹkan nú. mo wá gbọ́ tó bá yẹ pé sẹ̀mú lẹ́sẹ̀ ilá ni ẹ̀sìn sí o àmì tó bá yẹ pé ọkà lẹ́rò ẹ̀gúsí ni ẹ̀sìn sí mo ti jẹ̀gúsí tipẹ́. mo tẹ̀ tún wá wò pé a ti jẹ̀gbìn náà tipẹ́ bóyá ká tún rà gbìn inú ẹ̀. bẹ́ẹ̀ bá rí làkọ̀ àti ẹja eléjò tẹnu ẹ̀ mọ́gùn sọ̀rọ̀. ṣé kò léegun. kò léegun. àwọn ejò kan bẹ wọn ó to egun nú ni àwọn ejò tó ní kànú nu àbí tí tẹ bá ti dé tí ò léegun ẹ bá mi rà ẹ ṣeun. sọkọ níwọ ẹ báyà bọ̀ kọ ṣé kìí ṣe pé olú ayé pilẹ̀ ti nà yín jà bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ nu yín ṣe rí wàtàwàtà àtẹ̀yìn yín rí bí ẹ̀sìn ògiri wọn
bí bá ti polú ayé wá náà yín jàgbẹ́ tó rogún ìyá yín ò sì ṣe yín wọ́n fọwọ́ tọ́ mi o ṣé àpò méjì àbọ̀ láàfi ṣe ọbẹ̀ a sì gbé mọ̀ níwọ̀ ọkùnrin yìí mo ní ọmọ fọwọ́ tọ́ mi. irọ́ òun ò fọwọ́ tọ̀ torí bí ó tó gbà káníwọ̀ ponú ni tọ́lù mo sì ponú tó pé fún tèmi lọ́jà jẹ ẹ bẹ́ẹ̀ ni tó mo ṣe họ́ ọmọ pọ̀ lẹ̀ kò sẹ́ni tí èso pọ̀ jọ mí ọwọ́ àtún jọ mí tiwàtiwà ẹ dẹ́kun irú ìwà tó ń wí sọ yẹ kọ́ ọmọ ọba lọ́ọ̀rẹ́ nígbà tó bá ń yẹ̀yẹ́ bàbá rẹ̀ lójú rẹ̀ mo fún ọ lápò mi jábọ̀ oní òtò ya pè mí síre ẹ jẹ́ àyàn olódò àmìyàn tí ọ̀lọ́ sùkú mo fún ọ lápò mi jábọ̀ ẹlòmíín fọkọ obìnrin rẹ̀ ní nǹkan kan yóò tó délé yóò tó jẹ tó tẹ lọ́rùn. mo ti mọ pé bí táyì ń lọ náà nù èmi wá mọ̀ mọ́ ń yẹ̀yẹ́ rẹ̀ ń ṣe ju ọmọ yìí ni kó wọn mọ̀ bá àgbà kó tọ́lọ́ bí wọ́n ṣe àgbà kó rí èdè ni ọ́ ẹni yóò gbé jù lẹ́ẹ̀ni wo ọlọ́run níjí òsì yẹn o so o ti rí bó ṣe rí orí mi ni òpè ńgbà tí mo fẹ́ torí mo ti mọ bó ṣe rí bí wà rẹ̀ náà ṣe rí nu mo fẹ́ rú èèyàn báyìí ò ní dààmú o ìran mẹ́ta ó sì o ṣé wàá rí owó tó olórí burúkú tó fi lẹ̀ ò ní bá nádà ńlẹ̀ àwọn ò tí ì bí ọ̀dà bọ̀ọ̀lì àtẹ̀pà táwa náà fi rà jẹ ni owó tó ń wo ti ń jẹ ọ́ lójú yìí àwọn kọ́sítọ́mà wa míì ṣé wọ́n fi jẹ bọ̀ọ̀lì àtẹ̀pà náà ọkùnrin gidi tó ti ní ọkùnrin wá àsìfẹ́ ìwọ yìí. ẹ sórí èèyàn lè fi jẹ bọ̀ọ̀lì àtẹ̀pá tọ́wọ́ ìpín tí ń kọ́ fúlọ́sibítù ni tàbí tí sàárà rẹ̀ mú kódà bó kó 1,000 lẹ́bẹ̀ẹ́ tó bá fi rà ìwọ òpònú ẹlẹ́nu tó ń sọ bí sọ́sọ́ ẹ̀yìn sáwọn pé owó jáàbù rẹ̀ mọ̀ ṣáàjọ ni mo fi ń gánwó náà bá. ọlọ́run ó jẹ àtà àáròwó jáàmù bí tá a wà. ẹ ṣáàjẹ́ mi ò mú owó ńlẹ̀. ẹ pa 10 naira. ìgbọ́ ọlọ́bì asọ́rọ̀ ọ̀nù ẹ̀yà filẹ̀ báwo fi kíní ni o jẹ. yà pé mi síre láì mọ ìṣẹ́ lápàtà ní ẹ̀pà lásán tí mi ò mú bọ́ọ̀lù. 500 olórí burúkú rẹ̀ bọ́ọ̀lì àtẹ̀pàlà wa náà fi rà jẹ́. ẹ kò sí wàhálà. owó òbí ọ̀dà àwọn ò tí ì bí ọ̀dà èyí délé ní ibo jẹ́lẹ̀ láì ṣe pé ń fowó lẹ̀ láì ṣe pé ń tọkọ. wọn ò bí ọ̀dà kí n dé kí n má bo oúnjẹ ńlẹ̀ èmi ò ní bó oúnjẹ ńlẹ̀. ṣèbújà lọ mọ́kòkò tàbá wa èèyàn ṣe sọ́kọ ní ilé ìyá àbọ̀kọ́ sọ́kọ ni wọ́n sì mọ bọ̀ wá náà ládùúgbò wọn mọ̀ pé lọ́dọ̀ rẹ̀ ní ìkíní mọ́mí ìkíní. sọ́ọ́sì pé kàn ní òṣìṣẹ́. àsìfẹ́ bí ẹ bá ń pẹ́ kéèyàn gbàdúrà ọkọ séèyàn gbọ́dọ̀ mọ fi irú rẹ̀ séèyàn gbọ́dọ̀ mọ fi ọ̀tọ̀ rọ. èmi ò mọ̀ bọ́ orújọ́ wo àìpẹ́ mi síre wàá bá ń ti ọ̀kadà yìí àmọ́ tó mu tí ò sí. wọ́n ju ògùn náà kan sínú aṣọ rẹ ni. dákun ṣé ọ́fíìsì tí mo gbé kalẹ̀ tí mo fi ń bọ yín náà kọ́ ni wàá bá ń ti kí ni ó jẹ. oṣiṣẹ́ rẹ kọ́ làwa ń jẹ ṣé 500 olórí burúkú tó mú kí là ń jẹ ibi táwa ti ń jẹun rèé ọmọ mi ọmọ jókòó tí iná yóò tún wá rè mọ́ ti ọ̀kadà. ṣé ọmọ kọ́ ọmọ mi sí mi ni. yóò bá ṣiṣẹ́ páàkì ẹ̀ bẹ́ẹ̀ kó o jókòó kí wọn náà àwọn bá ń fẹ́ ná. kò sí yọ. ẹbí ẹ ń bá bọ̀ àbí tẹ́mọ̀ jẹ́ 101 ẹbí ẹ jẹ́ 111 tẹ́lẹ̀ ẹ bá débi 101. kò sí wàhálà yóò bá sí pé pa búlọ́ọ̀gì ẹ dákun kí ni tí ó mú. ó tún àpé ká sóògùn fẹ́ ká ó bẹ̀rẹ̀ lè pààrọ̀ òdìdí mọ̀ lónìí. ṣé ìbá ipò pa búlọ́ọ̀gì. ẹgbẹ́ tó kọjá ń bi iná. ní orí bó ṣe rí wo ní tí wọ́n sọnù tí wọ́n bá ń sọ pé ẹ farabalẹ̀ o ẹ wo ọkùnrin tẹ́ fẹ́ dáadáa o you are my rodo you are my biscuit you are my ẹ̀fọ́ you are my kinní kan lórí irọ́ tí ń sọ rèé o àpò méjì àbọ̀ àtìyàwó àtọmọ so ti lílé ayé báyìí kó o fi etí rẹ kó o jẹ́ ọmọ ẹgbọ́ kó o fi ara rẹ balẹ̀ sórí ọkùnrin ẹlẹ́tàn ni wọ́n nígbà tí wọ́n bá ti rí pé àwọn ti wá o ti dọ́dọ̀ àwọn o ti jókòó tán ní tí wọ́n máa dà bàbá rẹ dà èmi ò gbàdúrà rú bàbá rẹ fún ọ o sì mọ fẹlẹ ìsáàrí kọ́gbọ́n kọmọ rántí ọkùnrin kan bá ti ń sọ ní tí ò ṣẹlẹ̀ bá ti ń sọ kọmọ rántí bí bàbá yìí ti ń fìyà jẹ mí. ẹ kú ilé o. Bàbá olóyè. Ẹ káàbọ̀. Báwo ni iṣẹ́? Sára bí alábá yìí. Adúpẹ́. Báwo ni iṣẹ́? Wọ́n ti lẹ́kùn mi ilé ọjà yìí. Tètè máa lọ lé díẹ̀. Máa lọ lé. A mọ̀ pàdé lọ́la. Ẹ pélé wa. Ẹ wá o. Ṣé fẹ́ gbọ́? Kọ́ńtrátì tí mo bá lọ yìí. Ọjà sí mi lọ́wọ́ o. Èmi mọ̀. Tí o ṣe kékeré. Ẹ wo. Tó bá di ọ̀la báyìí màá wá dálẹ̀ fún gbogbo yín ẹ̀sùn tẹ́ ẹ bá fẹ́ màá rà fún yín gbé jáde. Ọkọ lọkọ mi. Bàbá olóyè mo ti prepare oúnjẹ tẹ́ máa gbádùn ti prepare sílẹ̀ fún yín ẹ wá lọ jẹun. ẹ jẹ́ àjẹ́ ńgbà náà. Ẹ ní sùúrù àwọn tó ti rìn àjò yẹn tó dípò máa jẹun wọ́n need láti ṣáwá náà kó yé kára wọn balẹ̀ kára wọn tutù òun ló ń jẹ tẹ́ ṣe fi máa wọnú wọn dáadáa tó máa ṣara lóore ẹ jẹ́ kémi lọ wọ fún wọn lé. ìwọ gbójú ọsẹ kí
ẹ jẹ́ mú fìlà yín gbogbo ẹ̀ ni màá bá yín bọ́ ẹ fi gbogbo ẹ̀ lẹ̀ iṣẹ́ mi nìyẹn. mo fẹ́ sanra ìwọ nsọ mú. ẹ máa bọ̀. ẹ ṣeun jẹ́ bá sanra tán mo ń bọ̀ wá jẹun. àjẹpẹ́. kíkí wá ló wá dé tó fẹ́ adò ní pípé ìjà àyàbá hàn tẹ̀sán wà ń ṣe kọ̀yìn tẹ̀sán ran oríṣiríṣi ọmọ sí mi kí n wá. wo ò jẹ́ ń gbádùn o tún wá pákéjì ẹ̀ lónìí yàtọ̀ wo èmi ọmọ ń torí lára ọkùnrin tó fi ń ṣe gbogbo bó ṣe ṣe yìí kò lè tọ́jú rẹ̀ èmi ní wọ́n tọ́jú rẹ̀. wọ́n jìyà gbé ń tọ́jú tèmi o. wọ́n jìyà gbé wo ní tọ́jú ẹ̀ ìwọ tó ń ta pàrágà nóòrùn oyin ṣọ́ọ̀bù lọ́yẹ̀ ọgbà kọ́ gba ṣọ́ọ̀bù kó kún kọ́ ọmọ ta kẹ̀kẹ́ soup kọ́ ọmọ ta wáìnì bẹ́ẹ̀ kọ́ ọmọ toríṣiríṣi nǹkan bẹ́ẹ̀. ẹ já gbọ́rùn oje ẹnu dùn ún ro fọ̀ ẹ mọ̀ pé gbogbo tẹ̀ fẹ́nu yà á lẹ́nu ìsìn owó ni o n wọlé yóò ti ṣẹ́ka dúró owó téyìn ṣe gbogbo òyìn. mo lówó ló ń tọ́jú rẹ̀. ẹlẹ́wọ̀lá ẹ̀rọ ìwọ̀n adá. kó ń bẹ lọ́ọ̀ mi olórí owó wa ní bẹ lọ́ọ̀ mi. ndà gbélé. sẹ́ẹ̀dù. òtún tó gbà. ọ̀dà ìpọ́ tó kù mẹ́. mbẹ́mbẹ́. ẹ̀jẹ̀ tó wò. tó gbà. irọ́ ni o. ajúwa wa lọ. tó gbà. àjẹpẹ́. àjẹpẹ́. sórí èyí tí mo fún ọ yìí. èmi nìkan tán. eléyìí tí mo fún ọ yìí ó fi sowó pọ́n gbọ́ ọwọ́ àwò mi ni. àjẹpẹ́ ẹ ṣe. sànjẹ. mo jọ pé jẹ́ mú un lọ tó mọ̀ pé ní ìsìn tó bá ti lè wò rárá àti òrí mi yóò tún gbé wàhálà alẹ́ ni. ń lò láwọn àríra báyìí. kò lè jó ní mọ́ o. oyún náà mọ tí bàbá yìí bá fi dé tí ò rí mi ìsìn ni ó sọ wàhálà alẹ́ tí gbogbo rẹ̀ ó di ti gbogbo aráàlú tó mọ̀ bá yẹn dà sí. ọ̀dà kò sí wàhálà a wà pàdé yàrá àgbàfẹ́ láago 2. níbo. ní yàrá àgbàfẹ́ ní plaza. aago 2 ló kù. aago 4 wọ́n gbẹ́ kí ni sáré bẹ́ẹ̀ ni mo sọ fún un àní 2 ló gbẹ́ mi 4 wọ́n gbẹ́ kí ni sáré kí ló àjọ ní ẹsẹ̀ wọ́n lè wèrè ó ní sọ wọ́n lè wèrè tó jẹ ẹ̀yin olórí burúkú ìrankíran tí a gbàdúrà kò lè pa ní ṣọgbọ́n. ìwọ ọmọkùnrin oléyàwó mi wá ṣọ́ọ̀bù mo wọ́ọ̀nù rẹ ọdún wa mo mọ́kànnà bí wo egun ni ọpẹ tí wù sọ wá rí wọ mọ ìyàlẹ ẹgbẹ́ kan náà ó rìnà wò bí kú ló lóko bí dàkútẹ ìpàdé lójú àlà. sẹ́mi ẹ̀fẹ́ nínú ilé ọmọ tí mo mọ̀ èmi tí mo ń kẹ́sí tí mo ń kó lọ báyìí èèyàn lé ẹnì kan sọ pé mo fẹ́ máa kẹ́sí wọ́n jẹ́ wèrè tó jẹ́ mi ọlọ́ọ̀ni ọ̀la kéde àyọ̀gbé lọ fẹ́ gbé mọ́lá àyọ̀gbé lọ wá gbé súnmọ́ lágbègbè sí ayé ẹ èmi ike mọ̀ ṣe fún ọlúlẹ̀ àti ọ̀tún ọmọ wọ́n wá mú ọmọ ìgbé àmọ̀ tí wọ́n fi gbẹ́ kànga. ojú orí rẹ tó owó àjọ ló kó fún mi mo lọ gbàjọ ní. àjọ ẹlẹ́dẹ̀ rẹ ẹ ní rówó kó jọ bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ tiẹ̀ náà mo sì ń ṣe o àbẹ́ sọ tó tiẹ̀ ni mo ń ṣe. owó àjọ lọ́lọ́ gbà lọ́dọ̀ líàmù ní ẹ̀ ń ṣe yọ̀dì fún ọ ní ẹ̀ ń ṣe yọ̀dì èmi nínú ọmọkùnrin tẹ̀sán ẹ̀rìn òtẹ́lẹ̀ mi ọ̀yà lù níṣẹ́ lọ́dọ̀ àti ẹlẹ́gbẹ̀ẹ́ kiri. bẹ́ẹ̀ kọ́ ọ̀yà bọ̀ sí. mo ní ọ̀tún mẹ́. ojú rí rẹ mọ̀ tó. mo ní ọ̀tún mẹ́. sọ́ọ̀lù àbọ̀ jìyà. ẹ ṣe wẹ́ bá ń bẹ o ẹ bá ń bẹ ẹjọ́ mọ́ lọ́gbẹ́ ẹ bá ń bẹ ẹjọ́ mọ́ lọ́gbẹ́. ẹ sásẹ̀ fẹ́ra yín ẹ ṣàánú ẹ. ẹ gbẹ́nu yín náà tó ẹ wá gbà mí ara góòlù ara kúpa egbò ọ̀sẹ̀ gbẹ́rù kan náà jọ nìyí ilẹ̀ náà wọ́n sọ ọmọ dọ̀bọ́ èmi lẹ́ fún òkè sí gẹ́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 . kí ló ṣẹlẹ̀. kí ni imú ni etí mo pè é sí etí mo tún pè é sí lọ́sẹ̀lẹ̀. But kí ló dé tẹ̀ máa ń fagídí ṣe gbogbo nǹkan iná ẹ ń fagídí wa mọ́tò ẹ tó fagídí báyàwó lò ẹ wo ẹ má jẹ́ sọ kíní kan fún yín o ìgèlè yóò da ayọ́nà tọ̀hún ò da ayọ́nà ewo gó ló fẹ́ sọ bẹ̀ jiná. náà lórí ọ̀dà kan lọ wàásù
èmi ẹsẹ̀ tó lè àsùnfù tó ti yá orí ọ̀tà ni ọmọ lọ ìṣòro tó lọ kọ́ ọ́ la ọ̀rọ̀ ọlọ́rọ̀ ọjọ́ máa kú torí tèmi sọ̀rọ̀ pé o ti fẹ́ sọ mí lẹ́nu láti. wọ́n ní ọmọ yọ̀gì mi nù. igi wo igi tí ti ń rù fún igi ẹ̀ ti ń rù fún. igi kí ló ń ṣe yín? ìta gbàgbọ́ níbi sáré fọ́ọ̀rù wí sí bàtà bá ṣe kọ́bí tó ti rí ọsọ mi di wèrè àdúgbò ọsọ mi di wèrè àdúgbò kí ló wí géńgún ọlẹ́ẹ̀kan kọ́ ọmọ bíi ayé rẹ̀ kù sí olórí burúkú wá sẹ́rù ẹ gálámọ̀sì kò lẹ́rù olórí burúkú olùsí òun jẹ́ fún ọ ò ní jẹ kẹ́gbọ́n pé níbi tí ayé tí n bá tún rí ẹlẹ́fàrómẹ́ǹtì tí mo rí ẹlẹ́fàrómẹ́ǹtì ìsọdà rẹ́ndẹ̀. ó lọ́wọ́ ajẹ́ látòní káró lè àsùn èmi láfárá ilé òun rọra. ǹlẹ́ èmi náà mọ̀ pé yóò ti rí ọ ńgbà ó kù díẹ̀ gbà mọ́ fẹ́ àwọn tààrin ó ti ṣe ẹ rárá o. Yes ma, ẹ káàsán ma. Ẹ káàsán. Yes ma. Èló ni àwa bá yín mú lónìí? Irọ́ ẹ wò ẹ jẹ́ n sáré rin. Sí ò sí. Àtọ̀ kó má bàa sí náà ni. Bàbá olóyè ní ká jọ máa bọ̀. Sí ò sí nǹkan kan. Kò sí nǹkan kan, wọ́n ṣàní kẹ́ yọjú sí àwọn. Mò ń bọ̀ ẹ mọ́ lọ ní ọkọ̀. Okay ma. All right. Mo fẹ́ sáré dé ìsàlẹ̀ ń bẹ̀ ọ́n. Sọ́ra àwọn tó ti di dárí ó lè tàwọn èèyàn 70 naira. Sọ̀rọ̀ dídì èyí múrí 5 ni o sì gbọ́dọ̀ tàwìn wọ́n sì fèrè kún o ìnípẹ́ bá ń sí ọkọ̀. ẹ má bínú ẹ dákun pè mí sí e. Yes, ẹ káàsán sà. Tọ ìyá rẹ ńkọ́. Àwọn sáré jáde lọ sọ pé àwọn ń bọ̀. Ẹ sọ pé òun ń bọ̀. Bẹ́ẹ̀ni. Ọ̀dà pé mo ní ọba ń dáná lẹ̀ mọ́ ń bọ̀ bí má ti jẹ́rò ìtàn ẹ dákun ẹ má bínú tí bá ti jẹ́rò ìtàn máa gbà mí wọ sọ gbọ́ ẹ má bínú ẹ dákun. Ẹ má pẹ́. Ṣé bí mo pè fún ẹni wá òkè ni wọ́n gbé ètò wà ní. ojú ẹ ìyàwó ẹ ní mọ́tò lé ni wọ́n gbọ́kadà. ìyàwó ẹ ló ní mọ́ ìyàwó ẹ ní mọ́tò lé. ìyàwó ẹ ò tọ́ ó nu ìyàwó mi ni ó nu ìyàwó mi ni 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 adele ìyàwó mi ni ṣé bàbá rẹ bàbá ìyàwó ẹ ẹ̀ka wà láwọn. ọmọ bíbí ta ló ń jẹ ní. àdásínú wọ́kọ̀ àdásínú wọ́kọ̀. èdè wà kò lè farabalẹ̀ sílẹ̀ farabalẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀. ẹ wo ọmọ bá mi fọṣọ ní ìyá ẹ mọ máa ń fún mọ máa ń rọṣọ ní. àkọ́bọ̀ fún ẹ o ló ṣe. wá ó ṣe náà. ẹ sori ẹja pẹ̀lú olówó sí ìgbà ìjẹ fún ìgbà. mẹ́lọ ó ṣe ẹrẹ sẹ́wọ́n ní kò sọ̀rọ̀ ọdún. ẹ bẹ́ẹ̀ tó yọ̀ lọ. kó fún ọ wa. fọ́ọ̀mì ni. àbúrò burúkú ni báyìí. wá ok torí pé o ga jù lọ sí àgbẹ̀ o la ń gbéyàwó ẹ̀ sínú ọkọ̀. kò rí bẹ́ẹ̀. ṣé wàá rí. mo máa ń bá mi. kílẹ̀ orí.
ìbọ̀dẹ̀ ẹ bá gbà mí sọ́wọ́ ìjà wẹ̀rẹ̀ ni ẹ bá bá sọ̀rọ̀ ẹ bá bá ẹ wọ ẹ sọ ọkọ̀ yẹn sùn. ẹ wọ́n kọ́ sọ olórí bí wọ́n lè. ẹ wọ́n jẹ sọmọ́tò ní ẹ dákun tó lọ. ó ti yàtọ̀ yìí kò sí kẹfẹ́ náà ó ti yàtọ̀ sáà. Ẹ bọ̀ níbọ̀ yé. Ajé sọ̀rọ̀ gẹ̀rẹ́ sọ̀rọ̀ sí èrè. Ẹ má bọ̀ láìta wà mí. Mo ní láìta. Láìta wà mí. Mo ní láìta. Ẹgún wà lọ́wọ́. Ẹgún. Ìyàwó ẹ̀ báyẹn sí. O tún lè àwọn ẹ̀sùn lọ́dún mi. Ní ma bá mi fọ̀sọ́ ni. Ẹ dákun tó lọ. Ẹ má bá mi fọ̀sọ́ ni. Kí wọ́n kó bọ́ọ̀lù. Ẹ má fún wa. Ibi ìjúlẹ̀ sí ṣe. Ẹ má fún. Ẹ dákun tó lọ. Ẹ má fún. Sọ̀rọ̀ yà wéré. Lórí kan. Sọ́ọ̀rì. Ẹ sà. Owó ní wèrè gan. Kí ló ṣe? Ó ṣí wèrè. Akọ́lá sẹ́lórí ìsìn. Ó dúpẹ́ lé. Ìtú ẹ lọ́wọ́ ọjà fún lẹ́yìn bẹ́ẹ̀ náà. Gbájà ẹni bí ọ̀rọ̀ ojú. Fẹ́mi náà ọjọ́. Owó ẹran rẹ̀. Sọ àlàrà ọ̀jà ẹrù jáde o. Ìyá ẹrù jẹ́ ẹ̀ẹ́dẹ̀gbà fún ẹni onídìí fóònù tó kàn. Àlọ́ ló ń lo fóònù. Tí sàṣà mú ẹ̀kọ́ ní fóònù ẹ̀wọ̀n ló ń lọ. Ní o mọ̀ pa ẹ̀. Lébú gbèrú lọ. Ṣé àtọkọ̀? Ṣé mo jẹ́ bọ̀kọ̀ gbé yín ọmọkọ̀ wá? Ẹ bílẹ̀ kò sí kankan bẹ́ẹ̀. Ṣé ọmọ òṣèré Moscow yá gbé mi kó mi. Lébú gbìyà. Agbọ́kọ̀dá kó mi ò lébọ̀. Àgbẹ̀ mi. Láti ọ̀kadà lóòrò sí. Ọbẹ̀ sí láti ìgbà ìmúra ṣe. Oh good. Èèyàn kan ló mú ìyá ìwúrẹ́ ló ń là á nílá. Okú gbé. Ẹ wo ẹ bẹ́ẹ̀ mi kìlọ̀ fọkọ yín o tó dé mi ọmọ kéèyàn oru erin lérí kó tún máa fẹsẹ̀ dẹ́sà rẹ̀ kéèyàn máa lọ káyàwó orú mi mọ́lé ẹ bẹ́ẹ̀ mi kìlọ̀ fún wọn o bí bẹ́ẹ̀ kọ́ mọ́ṣúárì lẹ́sìn lọ́ọ́ pàdé wọn. Ẹ fara yín balẹ̀ o a fara yín balẹ̀ o ìyàwó méjì lólóyè ni èmi nìyálé kódà ìyàwó mi ni. Ẹjọ́ kí ni nǹkan tí mò ń gbọ́ yìí kí ni gbogbo pálapàla tẹ̀ ń sọ ẹjọ́ kí ni nǹkan tẹ́ sọ pọ́kọ mi ṣe ò mò ń gbọ́. Ẹ dákun ẹ sígbà tí èsì pé mò ń fọ ègùn ẹ wo ẹbẹ mi kìlọ̀ fọkọ yín o kéèyàn oru erin lórí kó tún máa fẹsẹ̀ dẹ́sà rẹ̀ ṣé kí wọ́n nírú yín ilé kí wọ́n tún máa dáyàwó orú mi láàmú wọ́n máa gọ́ tó bí mi wọ́n máa gbọ́ kọ́ dẹ̀kùdẹ̀kù jáde kí ẹ bá yẹ pé ọlọ́njọ wọn ọ yẹ kí n sun wọn tọkọtọkọ ni. ẹjọ́ ẹ gbé gbogbo ẹnu yín sọ̀hún jàre kí lẹ̀ ń sọ pẹ̀lú ẹnu rírun yín ẹ̀yin náà dààmú wá yín mi ò rí yín báwo lẹ̀yin gan ṣe rí báwo nìyàwó yín ṣe fẹ́ rí tẹ́ ṣe máa sọ pé olóyè ti tèmi ní ọ̀dọ̀ ìyàwó yín bá ṣe sọ̀rọ̀ yìí gan olóyè mi wà ní Àbújá. ṣé Àbújá ti wà nísàlẹ̀ òsì ní Ìbàdàn tẹ́tẹ́ mi sọ pọ́kọ yín wà l'Àbújá ẹ wo bí mo ṣe ń gbẹ̀yìn gan ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ọlọ́lọ́mọ kò tọkọ yín wà torí mo lù wọ́n débi pé mo lù wọ́n fọ́ bá wọn díẹ̀. Ẹ gbé lórí bí kúrísàn olóyè ta ni ẹ dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ dẹ́rù bàyàn kí ni túmọ̀. Ọ̀dà ta ni fóònù yìí mo bí yín ni mo ní ta ni fóònù yìí. ẹ dúró ibo lẹ ti rí fóònù jì. Ọkọ yín jìyà ní ọ̀ràn tí mo fóònù èmi wá rò pé lé wọn wá ni nígbà tẹ́ ń pè irú ẹ̀ àgbọ̀n wo lẹ sọ lẹ́nu ìgàn. ẹjọ́ ẹ tẹ̀ dúró náà ta níyàwó yín tẹ̀tẹ̀ ń sọ yìí gan ta níyàwó yín báwo níyàwó yín yẹn gan ṣe rí báwo ní dúró ẹ̀ ṣó dúdú ni àbó pupa ṣó sanra ni àbó tírín ṣó fáìn tó mi ni mo ẹ sọ fún mi ẹ jẹ́ kí n mọ̀ ṣé ìyàwó yín fáìn tó mi ni ṣé Miss World àgbánídàrẹ́gò níyàwó yín ni àbí Kim Kardashian. kí ló ń sọ fọ́nrán balẹ̀ jàre níbo lẹ fàlájì pamọ́ sí. Ẹ wo gbogbo àwọn etí ẹ̀dá kan wò rìnà pàdé wọn rí ṣùgbọ́n ìyá pèrè tèmi nìkan ẹni ọkùnrin kò lọ́nà ní tó ní bọ́kùnrin bẹ́ẹ̀ yíyí ọjà yẹn ni a sì jálé ẹni ọ̀dà àjẹgbẹ̀lẹ́gbẹ̀ òbẹ̀ lọ olóbìnrin kì í mọ̀ pé ọ̀dà bẹ́ẹ̀ ni ìtọ́ba ní náà ni ọ̀dà lójú ẹ̀ kì í ṣàgbá mi karọ̀
Ta ló ń pè? Hello? Yeah, hello. Officer Dave Olaju. Yeah, precisely DPO Alhaji police station. Fírísíkà jẹ́ gbọ́ nǹkan tó ń sọ. DPO. Information get to my office pé ẹ lọ rob èèyàn kan and phone yìí ó jẹ́ ti tẹni tẹ lọ rob. Mind you, that is a criminal offense. Ìyàwó. Anyway, either ìyàwó or whosoever, bring that phone to Alhaji police station immediately. And failure to do that, you've been tracked down with that phone and you yourself. Period. Okay, ẹ ṣe DPO. Ẹ ṣe à ń bọ̀. Wọ́n ní wọ́n jí fóònù yìí ni. Shut up. Wọ́n ní wọ́n jẹ́ ibo lo. Aboloye, kí ló dé tẹ́ máa ń fún àwọn ọlọ́pàá ní igbó dídí ṣán? Ẹ mislead àwọn ọlọ́pàá pẹ̀lú wrong information. Ẹ fún wa ní wrong information wípé wọ́n attack yín. Meanwhile, ẹ̀yin lẹ lọ ń bá obìnrin olóbìnrin ṣe kò tọ́. Wọ́n wá ka yín mọ́ bẹ́ẹ̀. Kò yẹ kó máa bá mi nídìí irú ìbàjẹ́ báyìí. And ìwọ tó jẹ́ ọkọ ìyàwó. Kí ló dé? Fine, agreed wípé o káyàwó ẹ pẹ̀lú àṣemọ́ṣe yẹn. Why to she take laws into your hands? Ọba lójijì ni. Bẹ́ẹ̀ lójijì. Anyway, nǹkan tó máa ṣẹlẹ̀ lélẹ̀. I am seeing this case to be a civil case. So, bẹ́ẹ̀ni civil case ni sir. Olóòfẹ́ sọ di civil war. Bẹ́ẹ̀ni. Baboloye. Baboloye. Now, nǹkan tẹ́ máa ṣe lélẹ̀. Tẹ́ bá wá refuse láti rí matter ẹ̀ settle, they will file the case to a competent court of law. Ẹ wò ṣé ìpìlẹ̀ rí bẹ́ẹ̀ sí ìwọ̀n alágídí ni. Ní tí ò sí kankan bẹ̀ nínú kankan kan rí mọ́. Ṣé gbà wọ́n ti àjọ ọ̀nà kéèsì? Ọkọ ìyàwó, I am warning you. Officer. Yes, sir. Ẹ lọ try láti dismiss case yẹn. Ṣé ti gbọ́? Ẹ dá gbogbo nǹkan tẹ́ bá gbà lọ́wọ́. Ẹ sì dá padà. Kọ́ lọ sọ́ọ̀tà. Olúkálùkù ló mọ bí ó fò ṣùpá alẹ́ àná mi dé o. Ayé ní kọ̀rọ̀ o. Tẹ́ bá mọ̀ bí ayé ló gàn sí o, ẹ ò sáré. Tẹ́ bá mọ̀ bí ayé ló gàn sí o, ẹ ò bẹ̀rẹ̀. Ẹ ò bẹ̀rẹ̀ o, ẹ ò bẹ̀rẹ̀ o. Mo ń gbọ́ yín o. Bàbá olóyè, a dúpẹ́ pé àtẹ̀sọ́pá fẹ́ rí yín, ẹ̀dẹ̀ dá wa lọ. Ọlọ́run apá yín náà lẹ̀. Bàbá olóyè, ẹ wò ẹ jẹ́ kí n bẹ̀ yín nítorí Ọlọ́run. Bàbá olóyè jẹ́ kí n dúró báyìí kẹ́ ẹ lè gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Ní tó bá tìyàn lójú jolè lọ, èèyàn ní láti pamọ́ nulẹ̀ ẹ̀. Bàbá olóyè, torí àwọn òròyìn tá à ń gbọ́ nípa yín kò dùn mọ́ mi nínú rárá. Tẹ́ ẹ bá ti ẹ̀rọ tiwa, ẹ̀rọ tàwọn ọmọ. Bàbá olóyè, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ó gbé wa burúkú tán lẹ̀ ń wí. Ẹ stop ẹ. Ẹ jọ̀ọ́. Kí ni ìtumọ̀ gbogbo eléyìí? No, ẹ sọ kí ni nǹkan tẹ́ ń ṣe ìgangan náà? Ẹ bẹ̀rẹ̀ sí máa kúnlẹ̀ torí ẹ fẹ́ bọ́kàn yín sọ̀rọ̀. Bọ́ àwọn olórí ẹ jọ̀ọ́, àbẹ̀ wọ́n ni. Ọkọ wa ni wọ́n. Kò séèyàn tó sọ pé àwọn kọ́ ló lórí. Yes. Wọ́n fẹ́ wa gẹ́gẹ́ bí ìyàwó ni a dẹ̀ ń ṣe ìṣe wa gẹ́gẹ́ bí ìyàwó. Ṣùgbọ́n kí ló wá dé tó yẹ pé ṣe máa dójú tì wá? No, ẹ sọ kí ni nǹkan tẹ́ ń wá? Kí ni nǹkan tẹ́ tún wá? Kí ni nǹkan tẹ́ ń wá gangan? Ẹ jọ̀ọ́, ẹ má sọ fún mi kí n ní sùúrù. Bí mo bá ṣe lè bá ọkọ mi sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni màá ṣe bá wọn sọ̀rọ̀. Bàbá olóyè, ẹ jọ̀ọ́. Kí ló sọnù lọ́wọ́ yín gangan tẹ́ ń wá? Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan? Kí ni nǹkan tẹ́ máa sọ pé ẹ ń wá? Because ìgbà tẹ́ máa fẹ́ mi, bẹ́ẹ̀ ṣe fẹ́ mi délé, mo sọ fún yín, mo ní pé bó bá ṣe wù yín gangan ni kẹ́ ṣe sọ fún mi, bẹ́ẹ̀ ni màá ṣe fún yín. Kò dẹ̀ sígbà kankan tẹ́ jí mi rí tí mo ní pé kò yá. Even nǹkan tẹ́yìn gan máa tún fà sẹ́yìn, èmi gan ni màá máa gbé súnmọ́ yín títí débi pé mo sọ fún yín pé anytime tó bá ń wù yín pé kémi àti ìyálé mi kájọba yín ṣeré papọ̀. Kí ló dé? Yes.
so kí wà nìkan tẹ́ máa sọ pé ń wá kí ló wà níta tẹ́ fẹ́ lọ mú no ẹ sọ fún mi àfihàn lọ́kànbalẹ̀ amúnú yín dùn àjà àbáyé àfihàn ní any problem kí lè wá sọ́kò sọ̀rọ̀ lọ́wọ́ yín tẹ̀ wá no ẹ sọ fún mi tẹ́ ń bá ara dáradára wẹ́ẹ́ fi mí sílẹ̀ jọ ẹ bẹ̀rẹ̀ sí máa kúnlẹ̀ ẹ̀ ń bọ́ ọkọ yín sọ̀rọ̀ ẹ jọ gbọ́dọ̀ ẹ dákẹ́ lóye ẹ jẹ́ kó rí yóò pé o ẹ wá o èmi lọ aláṣẹ àti olórí ilé yìí o ní tí n bá sì ṣe abẹ lóge o ẹ jọ ṣé bá fẹ́ yàwó mi ṣé n ò ní sọ fún yín ni. bàbá olóyè ibi tẹ́ ẹ sọ̀rọ̀ sí yẹn gangan ibẹ̀ gangan lọ̀rọ̀ wà tó bá jẹ́ pé òun yẹn dédé jí ẹ wò pé ó ìyàwó mi òun yìí fẹ́ kí n ṣe problem in fact ẹ bá pè mí tẹ́ sọ fún mi gan pé ó ẹ̀rọ ọmọbìnrin kan tó wù yín o àbí kẹ́ sọ fún mi pé irú èèyàn báyìí wù yín kẹ́ fẹ́ máa bọ́ síta fúnra mi máa lọ bá wọn sọ̀rọ̀ máa lé wọn fún yín báyìí máa sọ pé èwo lẹ fẹ́ nínú wọn ṣé dúdú ni ṣé pupa ni ṣé kí ló ṣe mí tára mi ò ní gbà ṣé rùmùrùmù ni báwo lẹ fẹ́ sí èèyàn tí mo wò ó pé yes èmi àti ẹ lè jọ sùn papọ̀ lórí bed irú èèyàn bẹ́ẹ̀ ni màá bá yín wá kì í ṣe bí kẹ́ wá lọ máa mú ìyàwó ní pàràgà ìyàwó ní kábúkábú àwọn tó jẹ́ pé wọn ò tó ẹni tó ń bá mi nu ẹsẹ̀ mi irú yẹn lè máa sọ pé ó ń wùyìn. ṣé ẹ mọ̀ pé gbogbo ohun tẹ́ ẹ̀ ń gbọ́n ẹ yín ò mọ̀ pé set up ni wọ́n set ní up ni ẹ dákun mo lóyàwó méjì nílé tẹ́ ẹ rí rètèrètè báyìí màá tún wá bọ́ta màá tún lọ mọ́ wẹ́lò mi. but bàbá olóyè téèyàn ò bá rìn nípasẹ̀ ẹ̀rọ wọn kì í pamọ́ ẹ̀yin náà rìn nípasẹ̀ ni. mo rìn ń bèbè irú àbí ọ̀dà mo ti gbọ́ ti ń dẹ̀bà gbọ́ tèmi kò sí ń tọ́jọ́ wọ́n ń bà mí lórúkọ jẹ́ ni ó ti yé yín tí mo fẹ́ sọ jù báyìí. Alhaji a fi yín lọ́kàn balẹ̀ o amúnú yín dùn o àbára wa jà o mi ò mọ nǹkan tó ju yín wá kiri ń ta o. ṣọgbọ́n nǹkan tó ń sọ. ẹ jọ wọn náà ṣẹ̀tà wọn. ìyálé mi tẹ́ ṣe yìí ẹ bàjẹ́. kí ló dé gan-an èmi àti tíjọ tó bá yín máa bá wọn sọ̀rọ̀ wọ́n dé tán ibẹ̀ sí máa kúnlẹ̀ ibẹ̀ sí máa bẹ̀ wọ́n ibẹ̀ sí máa pẹ́ tí wọn téèyàn bá ti fi ọkùnrin lọ́kàn balẹ̀ tí ò bá gbọ́ èèyàn máa gbé fún ní líle ni èyí wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe bíi pé kinní ẹ wò ẹ má fi tí kó bá tèmi o torí pé ìgbà tó máa gbé mi wá sínú ilé yìí náà bẹ́ẹ̀ ṣe ń ṣe bí omi tútù nìyẹn. ẹ rò pé tó bá gbé pé mi ṣe rìn jìnnà wọn tí ní fẹ́ náà ìwọ̀nù lé ẹ jókòó pa síbẹ̀ ṣe gbọ́ mo mọ bí mo ṣe máa mú. má bá wọn fa nǹkan kan o. aṣọ lè ka lára bó ṣe máa rí nìyẹn wọ́n máa fẹ́ 5 wọ́n á fẹ́ 10. mi ò fẹ́ já o mi ò fẹ́ wàhálà o ẹjọ́ torí ọlọ́ jẹ́jẹ́ mi mo jókòó ẹ má gbé wàhálà kankan wá bá mi nulẹ̀ má bá wọn fa kankan o. àpẹẹrẹ ní kí n pẹtẹ. ẹ wo àwọn olóyè kẹ́nẹ̀. àlè mọ̀ sẹ́nu nínú mọ́tò. kí ló ní sẹ́nu mọ́tò. aláàní sẹ́nu mọ́tò nígbà tí ì sì pé kò sọ hótẹ́ẹ̀lì fi gbòtẹ́ẹ̀lì. ojoojúmọ́ lẹ́yìn ọmọ àgbà hòtẹ́ẹ̀lì ni sọ́mọ pé tinú mọ́tò náà ọmọ ń dùn lẹ́kọ̀ọ́ kan ju kéèyàn. bó lè yóò ṣe wá nara. dàgbọ́n àjàre tẹ sí tìlú ẹ̀yìn jọ. ẹ wo yàjàre ẹ fi mí lẹ̀ ẹ bẹ̀rẹ̀ inú o ẹ mọ̀ mọ̀wọ́ lọ bí tẹ̀ mọ̀wọ́ lọ ẹ sẹ́ni pẹ́ ti tú kọ́ mọ̀ mi. ṣé wà ní tútẹ́lẹ̀ ni fẹ̀yìn lérí síìtì dákun tó lọ́mọ bá tèmi jẹ́ gàsíìtì lu ẹ̀yìn gàsíìtì lu ẹ̀yìn gàsíìtì lu ẹ̀yìn. ẹ ní sùúrù kí ló tara yín gbé wèrèwèrè báyìí ẹ mọ̀ ti gbé kinní ta lẹ́nu bíi náà kí ni mo ṣe sí ìtumù ṣùgbọ́n kí ni mo ṣe kí ni mo pariwo. àwọn ti wọlé ó ti yá wọlé náà nù. kí ni yóò yàtọ̀ títí tẹ́lẹ̀ o. ọlọ́mọdé yóò yàtọ̀ kó lè yàtọ̀ láìláì. àyìn tó ṣe pé tágárì lè sí ni. lọ́wọ́ kú. ó ti kàn kankan lọ. wàhálà rẹ̀ fẹ́ bọ̀ ọlọ́run. Ó ṣe díẹ̀. Bá mi dání. Ṣé kò sí? No, kò sí nǹkan kan jàre. O mú mọ́ ni. Màá lò tí màá ṣetán. Ó tiẹ̀ ní nǹkan kan tí mo fẹ́ sọ fún. Kí ló dé tó yẹ pé àwọn ọkùnrin wọ́n á níyọ́ nílé wọ́n á máa dọkà láàmú? Bíi ti báwo? Most of àwọn ọkùnrin tá a ní nígboro sí ni wọn kì í nítẹ́lọ́rùn pẹ̀lú ìyàwó tó ń bá ní sílẹ̀. Kí ló rí? Ok, ìwọ náà wo brọ́dà mi ìyẹn bàbá olóyè. Pẹ̀lú bó ṣe jẹ́ pé ìyàwó méjì ló wà nílé wọn, wọ́n sì tún ń ṣe ìranù, wọ́n yán àlè, wọ́n ṣe ṣìnà níta. Ṣé bí yẹn ti lọ, ṣe bí past wọn nìyẹn wọn ṣe mọ́ náà.
ẹ̀gbọ́n mi stop ẹ̀. Kàkà kó sàn lára ìyá jẹ́, ó tún fi gbogbo ọmọ bí obìnrin ni. Ẹ̀gbọ́n mi, kò ní believe pé ibi tí mo ní mo lọ lánàá. Mo débẹ̀ kí n jáde lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi báyìí, mo rí mọ́tò wọn. Kí wá ló ṣẹlẹ̀? Tó ṣẹlẹ̀. In tó ṣẹlẹ̀ ó lérò ju tó rò lọ. Ó lè expect in tó ṣẹlẹ̀. Bí ti báwo nìyẹn? Mo pe ẹ̀gbọ́n mi, ẹ̀gbọ́n, ibo lẹ́wà. Ṣé o lè believe ibi tán láwọn wà? Níbo náà wà? Wọ́n láwọn wà l'Abuja. Abuja? Tán dẹ̀ wà ní challenge wa ń bí báyìí ní Ìbàdàn. Wọ́n sọ fún mi pé Abuja làwọn wà. Kí wá ló ṣẹlẹ̀? Ìyẹn tiẹ̀ wá kọ́ ló dùn mí. Mi mọ̀ bóyá ọmọ woman kan tí wọ́n ti torí ẹ̀ mú ọ lọ station nígbà yẹn. Woman tó ń ta nǹkan by the roadside by tí ọkọ ẹ̀ ń gun Okada. Mo mọ̀ ṣé bí wọ́n ní wọ́n ti fira wọn sílẹ̀ nígbà tó ti tì wọ́n mọ́lé nítorí ọ̀rọ̀ ìgbà yẹn. Ẹ̀gbọ́n mi ò jáwọ́ lórí ẹ̀. Àwọn àti woman yẹn mo rí inú mọ́tò lánàá tó ń ṣe ìranù. Kí ló wọ́n ń ṣe ẹ̀gbẹ́ ẹ̀ báyẹn náà? Àwọn nìkan lọ̀rọ̀ wọn yé o. Kí ló dé tó ń hùwà báyẹn? Mo rò pé wọ́n ti fira wọn sílẹ̀ ni nígbà tó ti di pé wọ́n tì wọ́n mọ́lé nípasẹ̀ obìnrin yẹn lọ́jọ́ sí. Ẹ̀gbọ́n. Àti kọ́mọ ọ̀nà yín tó ti ń dùn mí jù ni pé pẹ̀lú bí wọ́n ṣe wà educated tó wọ́n kàn stoop so low obìnrin tó yẹ pé kìtì ẹ̀nà ló ń tà by the roadside tọkọ ẹ̀ ń gọ̀kadà òun náà wá ń tẹ̀lé ládùúgbò obìnrin tó pọ̀ ń tà. Tó bá yẹ pé mi ò mẹ́ni ìsinyìí màá sọ pé inú ẹ̀jẹ̀ ló wà. Bọ́ no. Dúró náà kí ló ń tọ́ra láti sọ? Mo mọ̀ pé o ò lè ṣe bẹ́ẹ̀. Stop ẹ̀ tó bá jẹ́rẹ́ o. Mo má ṣe bẹ́ẹ̀ o. Má kọ́pì ẹ̀gbẹ́ ẹ o. Ṣé bó mọ̀ mi kò tó fẹ́ mi? Ó ga o. Mọ̀ pé mi ò ráyè gbogbo nonsense yẹn mẹ́rin. Kí ló wá máa ń ṣèyàn báyẹn náà? Drinks mi lọ wá àwọn náà mọ̀ jàre. Ó ga. Tó bá ṣe tán kó lọ bá mi dáná ibi tí ẹ ń pa mí. Mo rí pé o mú kíní náà bóyá o láìpẹ́. Bóòní. Dáadáa ni wà. Ọjọ́ mẹ́ta. Ọjọ́ mẹ́ta nìyẹn o. Àwọn ọmọ kọ́. Wọ́n wà. Ẹ̀sìn kú gbádùn apá àsìkò yìí. Yes ma. Ẹ wò ìyálé mi. Kí ló dé òsì àǹjáyà dání sán tó bá wà ní? Ṣé mọ ọmọbìnrin ọjọ́ òní tó torí ẹ̀ tí ọkọ yín mọ́lé? Ṣéyìn àti yanjú ẹ̀. Yanjú kí ni? Wọ́n náà sì ń rí wọn papọ̀. Kódà ọkọ mi lórí wọn ló sọ fún mi. Ẹ wò náà ń tẹra wọn nínú mọ́tò. Wọ́n ní bó ṣe ń gbé kíní ọkọ yín sẹ́nu. Lọ́kọ yín náà ń rùn báyìí. Náà ń tẹra báyìí. Náà ń rùn báyìí. Ó ti tọ́. Kíde. Kí ló dé? Ẹ ti bínú. Ìbínú gbòòsì aṣọ bí ẹni pé ó wà ń bẹ̀. Mi ò mọ̀ pé ó máa bí yín nínú. Ṣé bọ́ sọ fún ọ ni? Ọkọ mi ò lè parọ́. N ò ní bàbá ọkọ mi parọ́. Ṣùgbọ́n òun sọ bí ìgbà tó wà ń bẹ̀ ni. Kí ló dé? Ó dáa ṣe mo wá lè gbọ́rọ̀ ọ̀rọ̀ kí n má bá yín sọ kí n má sọ fún mi ẹgbẹ́ ṣe dá sí mi. Ó dáa bẹ́ẹ̀. O ṣeun mo dúpẹ́. Ṣé bí n tó fẹ́ sọ fún mi nu? Ṣé n tó fẹ́ sọ fún mi nu? O ṣeun mo dúpẹ́. Mo ń ṣe nǹkan lọ. Ṣùgbọ́n tó bá ti lọ kó bá ń tilẹ̀. Ẹ ti bá ń káwọn ọmọ mi. Ẹ ti bínú ni. Ṣíọ ó dàbí pé eléyìí tutù ìyàwó ẹ̀ ni màá sọ fún. Wàá pé ìyàwó ẹ̀ sí. Ẹ ló ìyàwó mi. Kú ọjọ́ mẹ́ta àwọn ọmọ ń kọ́ bó ló wà mo mọ̀ fẹ́ rí ẹ fọ́rọ̀ kan. Mo wà ń lé yín ọ̀rọ̀ yẹn wà important gan-an ni o ó wà important gan-an ni mò ń dúró díẹ̀ báyìí mo wà ń lé yín. Ó ṣeun ó dà pé lè já ní tiẹ̀ orí yẹn. Alágbẹ̀dẹ mi ti ń lu lójú kan Àyìnlá ó ní tó fẹ́ gbà lọ́wọ́ orin sórí ọ̀rọ̀ Anjola tó ń bí mi léèrè ọ̀rọ̀ pọ̀ mbẹ̀ nǹkan kíbẹ̀ ẹsẹ̀ ràgó ni. But sir kí ni nǹkan tí ó rọ̀ mọ́ ọ̀rọ̀ arábìnrin yìí tó fi jẹ́ pé ọrùn ṣú ni àparò tí ń fẹ́ kú sí? Sá obìnrin pọ̀ níta tẹ̀lé fẹ́ náà ó ṣe wá jẹ́ pé òun nìkan lẹ́wọ̀ mọ́. Màá ṣàlàyé bí ẹ fún mi sórí ọmọ Anjola tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tèmi àti ẹ̀ bá jọ dúró báyìí láàrin ìṣẹ́jú márùn-ún mo mọ̀ bọ́nà ṣe ń sí fún mi pàápàá kí n tiẹ̀ tó wá tọ́ bá kò báyìí kí n fún ní common 500 naira wo ọ̀nà òsì báyìí ní gbígbà tí bá sí ojú àṣejì rẹ̀ ṣé wọ́n mọ bẹ́ẹ̀ máa fi lẹ̀. But sir ìgbà tí ẹ wá mọ̀ yẹn kí ló dé tẹ̀ kúkú fẹ́.
Àyìnlá. Mo ń gbọ́ sà. Àyìnlá. Sà, mo ń dá yín lóhùn. Ilé ọkọ ló wà. Ṣé bí wọ́n sọ pé ọ̀kadà lọkùnrin gùn? Kí ló dé tọ́nà òṣì fóun tó fi jẹ́ pé ẹ̀yin lọ̀nà ń ṣe fún? Ó mọ̀ pé béèyàn bá níràwọ̀ ọ̀nà tó fẹ́ tó níràwọ̀ omi yóò máa para wọn ni. Ìyàwó tèmi àti ẹ̀ tálì ni o. Kò sí wàhálà. Ọlọ́run á kọ́ àmọ́ṣe, Ọlọ́run á tọ́ wa. Èmi náà ti wá fi ṣòṣèlú náà báyìí mò ń finú wọ̀bẹ̀ ìwọ máa wo jáwọ́ tí ó ṣẹlẹ̀. Okay sir. All right sir. Ẹ jẹ́ kí mi náà ṣe kíní kí sáyé. Baálé. Mo ń dán lóhùn. Ojoojúmọ́ lẹ̀ ń dá mi lóhùn sí. Ìlú ẹ̀ ní tí ọ. Ó kàn wá jẹ́ pé bí mi ṣe nífẹ̀ẹ́ rẹ̀ ò nífẹ̀ẹ́ mi bẹ́ẹ̀ ni. Kí ló dé? Èmi ti sọ ọ̀dọ́ ọmọ tuntun kí n máa gbé ọjọ́ lójoojúmọ́ ni. Wo gbogbo tó bá ní í ṣe ni n kò ṣe fún ọ. Ẹni tó bá pẹ́ lóòótọ́ ló nífẹ̀ẹ́ mi. Mo ní bó tiẹ̀ ṣe bí ò ṣe irú gbàngbárù ti yín kíní fóònù bó tiẹ̀ ṣe kékeré tanná sọ́bẹ̀ kí ra fíìmù náà kí n tiẹ̀ fi mọ ọgbọ́n táyé bá ń ṣẹlẹ̀. Nígbà tó ti wá jẹ́ pé èmi ni mò ń rebrand rẹ tí mò ń renovate rẹ tí mò ń tint rẹ ìwọ náà worú ilé ọtí wa ní ìsìn gbogbo bá yóò kó ilé ọtí báyìí ní ìsìn yóò di restoration gbogbo bá kó restoration yóò di pàwọn náà kó hòtẹ́ẹ̀lì ńláńlá káàkiri ṣé gbogbo oyún náà èmi tí mo wá jẹ́ mọ́níjà kò wá tẹ̀yẹ kí n ní fóònù tí mo fi ṣe ẹ̀lú ẹ̀yin kọ́ tọ́mọ ẹ mọ̀ bọ̀ yóò ti wà ńlẹ̀ o. O Anjola ò lè lo fóònù. Iná tó jóni lákọ̀ọ́kọ́ gbọ́dọ̀ jóni lẹ́ẹ̀kejì. Tó ti yọ ètò ṣe ní lákọ̀ọ́kọ́ kò tún gbọ́dọ̀ ṣe ní lẹ́ẹ̀kejì. Gbogbo nǹkan mo sì gbà bó ṣe wò mí. Ìgbà kéèyàn sọ pé orí màmá mi dàrú o tàbí orí màmá mi ò pé bó lè kú bẹ́ẹ̀. Tó ti yọ ẹni tó bá sì ní ìgbónára ọ̀rọ̀ rẹ̀ gba sùúrù. Ṣé tó bá tráfù náà tó sì lé tí mo fẹ́ sáré pọ̀ ń pàjáwìrì sọ́fíìsì náà ní lọ́wọ́ bá jòrò. Kí lo fẹ́ máa pè lóru sí? Ṣé pé pàjáwìrì lo fẹ́ máa pè mí ni? A ní ilé fún fóònù Anjola gbogbo tó ń sọ láyé ni mo lè máa ṣe sórí ti fóònù ò lè lo fóònù. Mo hard yẹ tó bá ń gbọ́ I hard you I don't tolerate nonsense in my life bẹ́ẹ̀ ni mi ò tolerate. Ó lè lo fóònù. Dárí ẹ wá gbé bóde. Ọ̀ní mo ń gbé e bọ̀. Ẹ gbé dúró ń bì báyìí. Ìjọ dúró ń bì yàrá dúró báyìí. Bó ṣe yẹ kó rínú ẹ̀yin náà wò. Àlórí rí òní burú tó bá ń gbọ́ rí pàkéjì orí pàkéjì mi. Èyí yàtọ̀ sí tabẹ́ ilé tẹ́ kò sábẹ́ ẹ jẹ́ ká yóò mọ ní tàǹtẹ̀ já sọ ara wa. Ṣẹlẹ̀ àti tò dáadáa báyìí. Kò ní sí kó wọ́n ẹsẹ̀ mọ́ bèrè pé sí wà nílé àbí yẹn bóde ń bá ti rí abáyé tí mo pa àti rìn àti jódọ́jà. Àlọ́ ibi kankan bí ó ti rí náà. jókòó. Sórí bó o ṣe dé mo mọ̀ pé ilé ayé mi ti yàtọ̀. Níjọ́ tó o ti dé ìwọ kóòtù rí èmi náà máa ń ṣúùtì. Ṣé wàá fi tì rẹ báyìí wo bó o ti rí. Jẹ́ wá sọ fún ọ ooru mú mi tàbẹ́ mọ̀ láàgùn. Gbòòrú tí mo máa wọn alákọ̀wé náà nù ṣùgbọ́n mo pákéjì ara wọn ni sóò lọ́mọ fi ṣe. Ẹ dákun tó ronú bá wá mólúwẹ̀ tójú pòyì nǹkan. Ojú òrì ò lè pòyì bọ́ bá sì pòyì ó lóògùn. Ó tiẹ̀ lè sórí ibú mọ́ rí pàkéjì mi lọ obìnrin ọ̀rẹ́ tí mo kọ́kọ́ fẹ́ sí sọ́ọ̀bù. Singọ́ọ̀mù ni o níjọ́ mo ti fi hàn ní singọ́ọ̀mù lẹ́nu ẹ̀. Èmi mọ̀ sọ lórí ibú ọmọ tí rokore sọdún èmi ẹ̀ jẹ singọ́ọ̀mù. Ó sóríire owó mi máa pẹ́ ni kí n tó dé o ti jẹ singọ́ọ̀mù dálẹ̀ bébà singọ́ọ̀mù lórí mi. Àbàṣà. Ẹlẹ́sìn ni ògbà àárọ̀ ó sóríire you are late packaging to me. Òkú ìyá alákíá ọ̀gá. Ìjẹ̀bú tó rí ọkọ̀ ọmọ mi lọ. Símọ̀nù. Bá ń jà fún. Ẹ máa gbà díẹ̀ torí márùn-ún 200 ní o. Mọ̀mọ̀ yòókù dákòjá yòókù ní sáńbọ̀ọ̀dù mi. Wọ́n pàtí ọjà ní wọ́n pàtí ètò. Ìtí mò ń sọ fún ọ nù. Sórí kó bí ẹ ti fẹ́ rà kan òkè ń bí mo ti já. Èèyàn mọ̀ sí tẹ̀ǹtẹ̀lé. Èyí ṣe pàṣẹ ọbẹ̀ kan mẹ́mú ẹ̀mọ́ ìdí. Wọ́n mọ̀ já láàrin bẹ́ẹ̀ wọ́n mọ̀ tọ́ bọ̀. Pàkéjì láyé wà. Pàkéjì mi lélẹ̀. Ọya èso mi rè kó ní gún ọ. Ọdí méjì ọya mi kó gángan sọ̀kí eléjò. Àjọlá. Iye tẹ́ ẹ pé ní tí wọ́n jù o. Owó tí wọ́n jù. Kíni yóò wọ́n. Kí ni ọ̀wọ́n? Ẹ ṣe rí ẹ̀mọ̀kan tó ṣẹlẹ̀ ní pé
tí ò bá ṣe pé bí ọ̀rọ̀ pé mo fẹ́ travel out jẹ́ kí ni reason mo fẹ́ ta ibà yìí sí. iye tó fẹ́ ta ti pọ̀ jù ebi gbogbo ẹ̀ náà ní sójú báyìí lọ ni. àǹtí Àjọlá ẹ kàn tó fowó yẹn pọ̀ ni Ọlọ́run gbọ́dọ̀ mi lójú pé tẹ bá dé bíbáyìí láàrin 2 months owó tẹ fẹ́ ra lọ́wọ́ mi ẹ máa pa owó yẹn padà. kèrí bá a mọ́ sórí gbogbo àwọn kọ́sítọ́mù tiẹ̀ bọ́ bá ti ń lọ wọ́n lè tẹ̀lé ọ lọ àwọn tó ẹsẹ̀ mọ́ wá kọ́sítọ́mà míì ní kèrí bá a mọ́. kò síbi kankan tó ń tẹ̀lé mi lọ. owó ń pọ̀ ó dín wálẹ̀ ni ó dín wálẹ̀ ni. ok ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ó dà pé ẹ̀ ń doubt mi ẹ mọ̀ pé ìbẹ̀rẹ̀ gangan ni ajé sọlẹ̀ sí kẹ́ wá lè mọ̀ yí pé ṣọ́ọ̀bù ajé ni ṣọ́ọ̀bù tẹ́ fẹ́ gbà yìí ẹ̀jẹ̀ fẹ́ nìkan ṣẹlẹ́rìí mi. máa pè nìkan fún yín tó máa ṣẹlẹ́rìí mi. bọ̀dá Fatai. Anjola. olóyè. Anjola. ẹ dákun mò ń bọ̀ nù. olóyè. ojú ẹ̀ rí. olóyè. wá. olóyè. Anjola. bóòlù ti jẹ́. olóyè ẹ dákun ṣé bójú ṣe rí ní ìta fi jobi lọ́jọ́ ẹ̀dẹ́ ṣé ń tẹ́ wí fún mi lẹ́ ń padà ṣe ṣé lè rí tẹ̀yìn ṣe fún mi ṣe é padà múṣẹ ẹ múṣẹ. kò rí bẹ́ẹ̀ àwọn ìyàwó mi ni ṣàdédé mo kàn wọrí fóònù ní orí nọ́mbà rẹ mọ́ mo ní kí ló lè mú nọ́mbà rẹ kúrò lórí fóònù mi mo sì mọ̀ pé bí wọ́n ṣe wà ó delete yẹn ṣe delete and block ni bẹ́ẹ̀ ṣe block ẹ̀ tó wọ́n tún delete ẹ̀ mo ti ṣẹlẹ̀ tí òjò rí ọba sọ̀rọ̀ mọ́nú. bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ torí mi náà wò pé mo pe nọ́mbà yín tí kò lọ ẹ̀yìn ìsìnwádégún tí ń jájì kẹyìn náà ọdún mi o. ọ̀dà ń bò lọ́wọ́ wà báyìí. sẹ́rí láti ìgbà tọ́rọ̀ ti di ọlọ́rọ̀ tọlọ́pàá èmi tí kókó ń lé ọmọkùnrin. o ti kókó bẹ́ẹ̀. kí ni sáà mo ti kóòtù bó aṣọ rẹ ni. mo ti fẹ́ kó rí gan-an. èmi tí kókó ń bẹ́ẹ̀ o. ẹ ṣe sẹ́rí kókó tí mo kó ń bẹ́ẹ̀ o ìfẹ́ lọ lé wa lọ dálé mo sú ẹ̀yin náà mo bí ẹ ti mọ fojú àwọn tó bá dálé mo sú ní tí mo fojú wọn rí bí mo tó ti pàdé bàbá kan nu ibẹ̀ mo sàtúnṣe ẹrù kàbá ẹsẹ̀ mi kò gbọdọ̀ pẹ̀ ńlẹ̀. yóò la mi. again. ibẹ̀ mo tún ọmọ egélége. èmi ò fẹ́ kó wà mí kankan mọ́ ìfẹ́ kó wà mí kankan mọ́ ẹ̀yin bó wà lọ́dọ̀ tiẹ̀. bàbá tá a wà ń wí sẹ́rí tí wọ́n máa sọ pé tóbi ọ̀bàdàn lé ọkọ̀ méjì wò kò ní mọ̀ ń tọ̀sán èmi gan ni ń bá wí torí pé ibi tí mo ti ń bọ̀ ó sàn ju bí mo wà á lọ sẹ́rí bàbá olórí ibú tí mo rè fẹ́ ní ìsìn mọ́sùmọ́tò rẹ̀ pọ̀ ó fẹ́ lè gbé àlé mi lórí ọmọ gbọ́mọdé bẹ́ẹ̀ mọ́sẹ̀ tán mọ́sẹ̀ ti bí èmi nú ilé sáni kí n sáà mọ̀ wà nú ilé mi àti ẹnìkan. ọjà wèrè tó bá ní. wèrè gidi ni. ẹni rí nǹkan yẹn tó ló ń gbókùn pẹ̀lú ẹ̀ ọwọ́ ẹni tó ti sọnù ńkọ́. àbí o. èmi mọ̀ n tá a sì fún mi nọ́mbà rẹ̀. n bá gba nọ́mbà yẹn sẹ́ àmọ̀ bá ti rira. àfa àjọ náà ń béèrè irùngbọ̀n mo léèyàn sọ mi kẹ́ni fún yín a ní òde ń lo fóònù. kékeré lẹ pé kéèrà mọ́ ni kó jẹ́ ń lo fóònù. dẹ́bà. yes sir. bá a mú káàdì mi wá. mo bọ́ sà. gbogbo tó ń yá sí wọ́n ya wèrè gan bẹ̀ ń wo. ó sú mi o. àbọ̀ lórí burúkú ni wọ́n ni. olórí ibú. dẹ́bà ìwọ dá. o ti ń bọ́ sà. tẹ̀sí mo ti nífẹ̀ẹ́ yín tó pé ń fọ̀rọ̀ yín sí i. léyìí tó wá wò ní pẹ́ kó lọ́dún ẹ̀ tó tún wà. ẹ mọ́tò jẹ́ ń kó mi yín. pátápátá láti ìgbà káàdì mi ni kò pè mí. ọ̀dà. pè mí tó ti yọ. ọ̀dà ń gbà. mọ́ bíbí tó mi yóò ti pa o. omi ò lè pa. oògùn nǹkan. kò lè pa ó ṣèfù mbẹ́ ọ̀dà. kò pè mí. mi ó pè yín mi lèmi ọmọ pè yín. ẹ mọ́ pè mí wọ́n wà fóònù tí wọ́n pè yín. bàbá olóyè. ó tún sí ni. ọ̀dà. bàbá olóyè jásikẹ́ẹ̀tì ti bọ́n sẹ̀. jásikẹ́ẹ̀tì lọ bọ̀n. jásikẹ́ẹ̀tì yín bọ́n. ọ̀dà àjàre. ni mọ́tò ta wà débi. kó kílẹ̀ o. kò sómi inú ẹ̀. òun rè. fbc. inú gan. tọ́sí. ọkọ̀ ojú omi ló ń ṣe tẹ́lẹ̀ ni. ilé ọmọ nǹkan mọ́tò jásikẹ́ẹ̀tì wo ni bọ́n. jásikẹ́ẹ̀tì yín bọ́n sẹ̀. báà náà ní bọ́ọ̀ ni wọ́n já gbé gílódò. ẹ ṣeun Alhaji. ẹ ṣe ẹ kú gbogbo ògbà mi mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin ẹ wá wò ó bẹ́ẹ̀ bá ti wá sẹ́ǹdì owó mo bá ti wọlé ẹ pé nọ́mbà yìí kóun lè sọ fún mi kí n lè tètè lọ gbà yín wàá mọ nítorí bá tó kù tá a sí àti pé èmi ò tún máa pè yín ọ̀dà ẹ ṣe sá ṣé mi lóore ò ṣe mo dúpẹ́. àǹtí Angela kí la jọ wà fúnra fún. ọkọ rẹ ń rù ọ o sì ṣe mí lóore ẹ̀yin wá gbọ́ ọ bí owó ń bá ti wọlé dákun jẹ́ ń tètè mọ̀ kí n lè tètè lọ gbà ṣó ti gbọ́. ti gbọ́ kò tọ́ pẹ́ ṣe gbọ́ ṣe mo dúpẹ́. tó má ti pè padà máa wá gbé fún yín ó dà. ṣe mí lóore. Àǹjọ̀lá yára bá a ṣe kọ́sẹ́ láàkọ́ yára. ẹbí náà mo fẹ́ bù fún ẹ. ẹ máa bù.
táwọn ọmọ yìí òdiwọ̀n tó bá bù lọ́ndẹ̀ nínú kéèkọ́ nínú kọ́ọ̀bù ń wo. ebo ti ló di wọn. ìwọ ni kò máa fojú gèsè tiẹ̀ abúsá nìyẹn wọn ọ̀gbọ́n wa ń pọ́ ìgbà kọ́sítọ́mà mi nìyẹn ẹ máa gbà kẹ́ ẹ máa dà á ẹ dà á pé gàṣí. ó di 500. gàṣí alihamudulilayi mojí dáadí. owó rẹ̀ di 500. sóhun 500 wọ́n san àwọn abúsá wa ni kí lọ fẹ́ tiẹ̀ ṣé dóńgó yàrá ni àpò yàrá kó. mo ti débẹ̀ máa gbé fún wọn sí sà ẹ káàán sà àǹtí àǹgbá bóònù ẹ wò wọ́n ṣe báyìí sáà lọ àtẹ̀kùn dáàdi wa ẹ káàán sà. mo ṣe bóònù rí mi ni tó ń fún un ó pọ̀ láti ibi o ti ń bọ̀. ẹ má bínú. bóònù èwo ni abọ́ mú bẹ̀. ibi tí mo wà náà ti pè mí. hello ẹ káàsán sà bẹ́ẹ̀ ni ẹ wò èèyàn ní yín èèyàn ṣe mí lóore bó bá bí bá ti ń bọ̀ nílé ìrọ̀lẹ́ ìmọ̀ bá mú bọ̀ ṣé báwọn pẹlẹbẹ bíi mẹ́rin náà ni ọ̀dà àṣà ẹ ṣe èèyàn dádì rẹ o bá ń kí wọn o kó ní mo ní tí má ti wà ń bọ̀ nílé lálẹ́ gbogbo tí wọ́n ní bá mú lọ́wọ́ ní ìbáwọn mú lọ́wọ́. ní ó jíṣẹ́ fún ọ. ó dáa o tí wọ́n kí. Àǹjọ́lá jẹ́ ó jíṣẹ́ fún ọ. kò jíṣẹ́ kankan ó dáa. bí wọ́n bá fẹ́ ṣàbòsí wọ́n á mọ kílẹ̀ kí fóònù Wálé mi sẹ́ni bàbá ọmọ tí ń lọ yìí ó ṣe èèyàn pọ̀ ó dùn mí jó wá bí ìpẹ́ ẹ̀bọn bí ó ti ń já kínní ìpàtì báyìí ní mọ́ngò ní ń tú orí wọn ní àṣìwọ̀n àmọ́ ọmọ ọtí ọmú ní ẹ̀. kí wọ́n lè bá àdìsẹ́ ṣe lára yín ni. ẹ tún bẹ̀rẹ̀ tí. lọ́jọ́ wọn máa já parakuru rè. bó o tó ní Haúsá ṣe ń bọ́ ọmú sìgá. gbọ́dọ̀ wọn gbẹ tí wọ́n bá fẹ́ mú wọn ọkọ̀ lù tó gbọ́. ẹ káalẹ́ o yes ma Ìlọrin ṣé màmá nù ẹ káalẹ́ mọ̀ yes ma kújọ́ mẹ́ta àyìn ẹ bá sì ti wá pè mí látàárọ̀ o ẹ máa tó ṣẹlẹ̀ ọjọ́ mélòó la lò 4 days ọ̀dà ẹ wo ẹ máa tó ṣẹlẹ̀ ẹ̀yìn pè é padà torí mo ní aláṣẹ fi sùn ẹ̀yìn kọ́kọ́ ẹ̀ láti ìyá tá a jọ ń gbélé ná tó bá wà láwọn mi sẹ́ ẹ gbọ́ mọ̀ màá pè ìwà ẹ̀mú tí n bá ti fíláàṣì yẹn kàn pè mí sẹ́ ẹ gbọ́ mọ̀ ọ̀ní. Dàrin kí ló ṣẹlẹ̀ ta lóbìnrin tí ń pè ọ́n. òkùnkùn ní sórí ibú orí ìtọ́nù ni màmá tí mo mú wa wọ́n wá láìkì ìwà ọkọ mi tí bá ń lọ báyìí yóò ní mo smooth tó ti yọ ọwọ́ àmọ́ fẹ́ gbé mi pé èmi ni kí n ṣàgbé òun ní mo lọ gba mẹ́sẹ́ẹ̀gì kan ní Ìlọrin ni tó ti yọ ní sì máa sanwó. ṣé Ìlọrin ni ẹ wá ń gbé lọ báyìí. kì í ṣe lálẹ́ yìí o láàárọ̀ làwọn ní àjì lọ á sì lọ ọjọ́ mẹ́rin ní sì máa sanwó 10,000 ni máa san. 10,000 10,000 naira 10,000 kéré ó wàá pé yàn padà ní ìsìn ó wàá sọ fún yàn pé ó gba 10,000 mọ́ o 50,000 ọjọ́ kan ni ìbá àwọn náà làwọn fẹ́ sáfíìsì rẹ̀. èló ló ní kí n sọ fún. 50,000 ọjọ́ kan. Ìlọrin síbàdàn bàbá tí kọ́sítọ́mù àwa jẹ́. bẹ́ẹ̀ ni ṣé bá ń pákéjì rẹ ni. sọ́yọ̀ yóò yà ń bure ni. wọ́n san bí wọ́n bá tiẹ̀ wà ní tó bẹ́ẹ̀ àwọn wọ́n wàá sọ pé iye báyìí láwọn ní o pé wọ́n kò sọ fún wọn. ọjọ́ kan 50,000. tí wọ́n bá ní àwọn san 35,000. jágbọ́n tí wọ́n sọ náà ìwọ ọlọ́mọ ọmọ ẹ̀sùn ń gbé fọ̀. ẹ lè pè wọ́n ọmọ bá pò wọ́n ṣe rí. pé wọ́n kó bí wọ́n à pákéjì ẹni. jẹ́ pé wọ́n dàrẹ́ tí ó ti wọlé jẹ́mi náà náwó léyàn lórí. ẹ ló mà mami ajá tí kò yé tí ń ta o ṣe é gbọ́ mọ̀ níbi tí àmọ́ ẹ lọ owó tẹ̀ mọ́ fún mi ó kéré owó ọkọ̀ lẹ̀ mọ́ ẹ̀sánwó ẹ̀mí ń gba 50,000 nígbà 50,000 kí lẹ wí 35 lẹ́sàn 35 ọ̀dà ṣe bá ń fi márùn-ún kó kọ́ pàjúdé sí 40 ọ̀dà ẹ̀yìn náà lẹ́pìlẹ̀ bọ́ mi mọ̀ pé gbowó oúnjẹ ìyá mi àtàtà ẹ̀ẹ́dẹ́kùn yẹ̀kìn 35 náà dà ẹ̀ṣẹ́ ọjọ́ mẹ́rin tá a bá lọ ní ọ̀la àdèmí ìjọ márùn-ún tó ti ìyá mi náà mọ̀ ń sọ fún ìyàwó mi ni mọ̀ ń sọ fún pé mo fẹ́ táàfù o
ojú òní tì yìí ẹ ṣe o 35,000 náà dá ẹ ti yé mi títí aago bíi méje ń déwájú ọ̀dọ̀ yín ṣe é gbọ́ méje àárọ̀ ẹ ṣé ọ̀dà àárọ̀ thank you ma bye safe journey. sórí báyìí so pé tí n bá ní kò sọ tó sọ 35 ò ní jáde and package ẹ ọ̀fẹ́ package ẹ. jọlá mọ́sá ìjọlá rẹ ni wo èmi náà mọ̀ pé ọmọ rìlọ́fẹ́ẹ̀tì níjọ́ tó ti wọnú lé ayé mi sì rìlọ́fẹ́ẹ̀tì ṣẹ́dù mi gan yàtọ̀ ò ní pin yẹn kì í. kí ni wo yàjàre. eré tá a ṣe mọ́júmọ́ ń ṣe ti ọ̀la ń ṣe ti ọ̀túnla ń ṣe ti jọba ẹ̀rìn ń ṣe ti jọba àrùn. wọ́n fún mi ní oje èmi tó yẹ pé àlejò mi ti dé. àlejò rẹ orí rẹ lọ fẹ́ burú tí o gbọ́dọ̀ sọ fún àkótó wa èèyàn máa pè yàn nípa mọ̀ ń bọ̀ wọlé o mọ́ tí wọlé. sẹ́yìn wọn ń bọ́ sọ ni a ní nǹkan oṣù mi ti dé. èmi náà wọ́n bá gé ìtàn wa mọ́ tó ṣẹlẹ̀ ọlọ́wà ní ìbáyọ̀ rẹ jẹ́ tálejò bá ti dé báwọn téèyàn sì ń tráfù téèyàn fẹ́ gbà fọkọ rẹ̀ ó ṣe já fomi sùn dànù. kí ni tẹ̀ mọ́ ṣe ọ́nà ṣé wọ́n ti gbà pé nǹkan oṣù kan kò lè dé láì mọ̀mọ́ ẹsẹ̀ ríro inú rírun orí fífọ́ lọ́wọ́ ni mímọ́ ti wà gbogbo ẹ̀ ní í ṣe mí wọ́n rẹ̀ mí ní í ṣe. jẹ́ sọ fún ọ tèmi náà bá dá mi sí ṣáláńgá rẹ̀ tí mo dá sí wo inú rún ọ lọ níbi ìgbà téèyàn bá fi yòówó mi tó dájẹ ni yóò tún ká ní. àjọlá Elédùmarè ṣàlékún àrísìkí o ọba ìláyí mọ̀dàní dábùkátà mi o. máa bọ̀ ó ní ọmọ bọ̀ lóde Àǹjọ́lá nígbà pé yá láàárọ̀ la pé ọkọ̀ ṣe transfer owó díẹ̀ tí n ó kó lẹ́tẹ̀ mọ́ ẹ̀yẹ transfer. Alhaji síbẹ̀ mi mò ń fi yín lọ́kàn balẹ̀ mo ní ẹ wá lálẹ́ a ní òsì ilé ó ti tráfù kódà gan ìrò pé yóò dé níwọ̀n oṣù kan lónìí sẹ́ẹ̀rì ìṣòro rẹ̀ ní pé mi ò gbọ́dọ̀ jáde kò gbọ́dọ̀ rí pé mo jáde ṣùgbọ́n ẹ̀yin lè wá ẹ̀yin èkúkú míìsì èèyàn náà ni bá pẹ́ ní romanticism la ni ṣé ọkàn mi ò ní mọ̀ fà yín ẹ wà lálẹ́ ọ̀dà yìí máa retí yín ẹ wò wọ́n jẹ́ gbogbo ó dalẹ́ o ọ̀dà ńgbà ẹ bá dé gbogbo ẹ̀ náà láàṣẹ ó dàbọ̀ ìyá kẹ́ ó ṣèjà ìsinmi lórí wo obì tẹ̀ náà gbò ó ṣe mo dúpẹ́. ẹ máa ṣe fàájì yín. ẹ̀jẹ̀ kan fúnra o. ṣe mí lóore torí n ò fẹ́ kéèyàn mú èèyàn gún ọ̀rọ̀ o mo mọ̀ fẹ́ kéèyàn gbá èèyàn lọ́rùn ọwọ́ mú ṣé ọ̀rọ̀ tó ń sọ fún mi sóòótọ́ ọ̀rọ̀ ni pé Àǹjọ́lá ń ṣe kí ni. bàbá má jìyà mi ọ̀rọ̀ tí n bá sọ fún yín ẹ gbà pò tó ni ṣe rí àǹtí Àǹjọ́lá wọ́n yàn lè èmi tí mo dẹ̀ ní kẹ́ wá síbí báyìí mo fẹ́ kẹ́ mú wọn báyìí lẹ́yìn ọ̀rọ̀ ni wọ́n yàn lè gidi. bíbélì níwádìí ohun gbogbo dájú kò sì di tí ń jẹ́ òdodo mu ṣé lóòótọ́ níyàwó mi yàn lè. wọ́n yàn lè gidi ni èmi tí mo ní kẹ́ sọ fún wọn pé ẹ ń lọ sí Ìlọrin tí mo ní kẹ́ pàdé bíi bíbà ó bọ ọkọ tí mo rí náà ṣe rí Alhaji tó ń yan ìyàwó yín lálẹ́ wọ́n á ti wà lé báyìí ó dẹ̀ dá mi lójú pé 4th round Alhaji bá wà pẹ̀lú àǹtí Àǹjọ́lá. wá ṣe mí lóore torí téèyàn bá fẹ́ ṣèyàn lóore kọ́mọ̀ tó ń bà lọ́kàn jẹ́ má fi ìbànújẹ́ sínú ayọ̀ mi. mi ò bá yín lọ́kàn jẹ́. kẹ́ni. Alhaji yẹn wà nínú yàrá yín lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́dọ̀ ìyàwó yín nísinsìnyí wọ́n wà ń bẹ̀. ẹ wà ní Alhaji ti wọnú yàrá mi. mo ti ní lẹ́gbẹ̀ẹ́ ní pé mi nífẹ̀ẹ́ ń ṣá máa ń fi gbogbo ara mi sọ ó dà kẹ́ ẹ gan. Alhaji ò ti mọ bùrá Àǹjọ́lá. ẹ fi yẹn sílẹ̀ tẹ́yìn gan ṣe ń bíbá ju tàlájì lọ́ṣẹ́ ẹ̀ náà mo ti fi mo rí ẹ̀bù àlùbọ́sà àṣàṣà tó gbélé mi lára ẹ̀ nígbà lẹ́rù. mo jẹ gbèsè mo ti kó báwo lóye. olókè ìyàwó yà wọlé olókè àti ẹ̀ka lónìí olókè máa kú óyá tó ẹjọ́ tó lọ lọ mo káwọn ní gẹ́fẹ́ mi ní ṣé mi ìrẹ́bù jọ fún mi. báwo lóye. óyá lọ́kẹ́ táyọ̀ lọ́kẹ́ táyọ̀. báwo lóye.
Dasi. Bàbá olóyè! Wọ́n pààyàn sí mi lọ́rùn, wọ́n pààyàn sí mi lọ́rùn. Orí ẹni tó. Busi. Busi má súnmọ́ o. Busi dá. Fowosere. Tèmi ti bá mi. Wọ́n ti pa Alhaji. Wọ́n ti dáná sí la. Wàhálà dé. Wọ́n dá kéèsì lélẹ́yìn ọlọ́mọ mọ̀jẹ̀ ẹ̀rọ kò mọ́ dà. Mo ní ẹ̀nà lásán ní wàhálà tí mo ní. Wọ́n ní ara mi ò sí ní ìmúdù. Àìjọlá níbẹ̀ lẹ́mí mi. Àìjọlá ó sì kú lọ́kùnrin lórí. Àìjọlá ọkùnrin kú mọ́ ọ lábẹ́. Àìjọlá àjọ tó báyìí ó tíráàbù kì í bọ̀ wá ó. Bọ̀bọ̀ mọ̀ kó di rẹ ní o. Èwo sí láàrin. Orí mi kan wálé bí ara mi kan tó fẹ́ tó. Ṣé kálukú mọ̀ bó ṣe dúró? Pẹ̀lẹ́ ọ̀rẹ́ wa. Ọyẹ mọ̀ bọ̀. Ẹ mọ̀ pé ọrọ̀ ajé. Àwọn ẹ̀sìn rẹ̀ sí ọ̀wọ́n jù. Ọ̀bọ̀ wá yẹ̀rẹ̀ nílẹ̀. Ọya wo ẹ̀sìn kó owó tọ̀hún. Ìtọ́ bá wú ọmọ òjé mọ̀. Ọkùnrin ilé o. Ilé ló wú ọ. Bẹ́ẹ̀ni. Ẹ̀yọ́ kàn máa fi sí èkì bọ́ bá dòpin ọ̀sẹ̀ náà ni. Ẹ ló lẹ́tà yìí. Bàbá ẹ máa fún mi lélẹ́yìn fún 800. 800? Bẹ́ẹ̀ni. Ẹ ló wá ń tan Camry ọ̀rọ̀ bọ̀. Ojú Camry lọ bẹ́ẹ̀ ṣe ń wo yìí. Ẹ̀sìn la pé. Ẹ̀sìn. Ó wà okay but price yẹn ó ti pọ̀ jù. Tẹ́ bá lè lọ mú kékeré yẹn. Eléyìí bá pọ̀. Nǹkan tí a fẹ́ ní like eléyìí wà okay. Dádì mi, ẹjọ́ ń bo mo lè tọ́ sí ìtọ́ ń gbọ́ mi. Wo bó lọ́mọ mi lè tọ̀ sí. Lọ́tọ̀ lẹ́yìn mẹ́. Tòsí ni o dúró sí o. Jẹ́ máa wẹ̀yìn rẹ lọ báyìí ni o. Ẹ ṣe. Yes. Kò tí ẹ̀ka tí ó ṣe. Ọmọ tí ń wò ṣe. Wọ́n ra ilé yìí. Èló ni funfun èyí? Funfun báláwì. 400 fún yẹn. 400. Wọ́n rà tó yẹ. Àjọlá. Ọkọ mi. Kí ló ṣe háì? Ìyá yìí mo ti ń ṣiṣẹ́. Ìyá yín ló ti ń sọ ọmọ ọ̀dọ̀. Mo rí náà ẹwà ń dán láti àdàrúgbó ọ̀sán gan. Lọ á gbó bí òpó ọlọ́dún mẹ́ta yìí. Ọwọ́ ti dùn ọ́ o. Àfi kò ṣàdáríjì mi. Kò ṣàdáríjì mi. Iṣẹ́ èṣù ni. Èmi náà mọ̀. Iṣẹ́ èṣù ni. Èmi náà mọ̀. Torí bóbìnrin bá ṣe mọ̀ tán yóò lè mọ̀ ṣe o. Èṣù náà lẹ̀ máa parọ́ mọ́. Sọ wá rí ní ìsìn. Èmi ọ̀lẹ́jọ́ tí wọ́n bọ̀ òrùkún sí níjà tí wọ́n bọ̀ ọjà. Àmì wá náà. Jẹun wọlé kí n gbé báàgì mi kájọ máa lọ. Gbàgbàgbà báàgì kò gbé o ṣe lọ gbé kọ́ńbọ́ọ̀dù. Sóòrí náà ni àbọ̀ ọ̀rẹ́ nu ilé ọ̀rẹ́ nu ọkọ. Ẹ bára àwọn òṣìṣẹ́ rẹ ni. Mọ́níjà mi ni. Orí èèyàn tó lóyún ló báyìí o ti mọ̀ pé ìyàwó mi ni. Ṣé o kú òun lé mi látijọ́ èmi ò ní lóbìn? Àbí bí wọ́n ṣe yọ tó fi ń bọ̀ káàkiri, ìníkèmí náà mọ̀ ṣe. Àkọ́lé ò sí fún ọkùnrin tó bá tó rù mí tí ò lóbìn lé. Wọ́n náà wá wò bí ọba yé rẹ̀. Ìyàwó tèmi nu o. Òsìrò ti fẹ́ tọ́ wà láàrin wa. Ìfẹ́ tí ń bẹ láàrin wa tó fi tẹ̀lé Kẹ̀kẹ́ Gbajúmọ̀ lọ. Àbí bẹ́ẹ̀ kọ́? Ebi olówó lọ bá lọ, onítorí pé n ò lówó ọjọ́ lọ́kadà. Sọ́lọ́kadà èsè èèyàn ni. Àbólúwa tó dára bí eléwé nǹkan dára bí aláṣọ. Àwa wí ní ìsọ̀nsẹ̀nu pẹ̀pẹ̀jẹ̀ bí ìgbà wọ́n tá mẹ́lọ̀ bá fọ́mọ́lẹ̀. Ṣé tí kànú ọ̀rọ̀ rẹ̀ kẹ́kún ó kù ṣẹ́jú 10. Sọ̀rọ̀ rí òfin kan. Sọ̀rọ̀ mi yí ọ. Èmi ò bínú sí ọ fún òsì bọ ọjà torí pé alẹ́ ní báre ìmìwọ. Àwọn àgbàlagbà sì ní ká yin ọfà, ká yin oró, ká yin ojú tàbí sun ẹran tí ọ̀jẹ̀ kẹran lọ. Torí pé njọ́ náà lọ́hùn tó o bá ṣe tó o ṣe. Ó yẹ kí èmi náà mọ̀ wá nǹkan tí mo wà yìí lónìí torí pé njọ́ náà tó ọkàn mi lẹ̀ tó ṣẹlẹ̀. Madam, owó mọ̀ ti wọlé. 1 million naira. Ẹ ṣeun mo dúpẹ́, ẹ ṣeun gan. Ẹ ní dààmú ẹ ní rí wàhálà. Ọmọ tí iná ra láàánú. Ẹ wo gbogbo àdúrà tẹ́ ń ṣe ẹ ṣe fi sílẹ̀ náà. Bẹ́ẹ̀ ṣe ń wò mí ò kí ń ṣe ìyá aláàánú mi dẹ̀ kí ń ṣe dàróṣà. Okay?
I'm a woman who uses her brain. Tí mo dẹ̀ mọ̀ pé owó ni ìdáhùn sí ohun gbogbo. So ẹ má rò pé ti rí ìyá aláyé kan àbí ọ̀dẹ̀ kan àbí mágà kan níbi kankan. Owó tí mo fún yín, orí ẹ̀dẹ́ ni o. Ṣé mọ nǹkan tí yẹn mean? Ẹ dákun, ṣé ẹ gbà padà ni? Mi ò gbà padà, but it's for a purpose. Yeah, owó tí mo fún yín torí ìyàwó yín tó ń ṣe gbèrègbèrè lẹ́gbẹ̀ẹ́ ọkọ mi, òun mo fún yín. Shut up dẹ̀ ló ń pe irú owó yìí. Because mo ti ṣe findings mi, mo dẹ̀ discover pé ìyà ń jẹ yín. Ẹ dẹ̀ ti kó ṣì ràn ìyàwó yín, ẹ tó yàwó fẹ́, ẹ lọ gbé yàwó sílé, ẹ ń fìyà jẹ ìyàwó yín. Òun ló ṣe ń ṣe gbèrègbèrè lẹ́gbẹ̀ẹ́ ọkọ tèmi. Ẹ wò ó mọ̀ràn wọn dààmú. Ṣé rí ẹ mọ̀ yá pè mí sí rè ni? Ẹ wò, ẹ má sọ family history yín fún mi àtọ̀. Mi ò ní ìdẹ. Àwọn nǹkan tèmi ní láti mọ̀, mo ti mọ̀. So, mo fún yín lówó yìí. 500,000 nínú ẹ̀, ẹ fi set up business fún ìyàwó yín. The remaining 500,000 ẹ tọ́jú ẹ̀ sápò yín láti máa fún gbogbo ìgbà tó bá ní ìdówó, bóyá ó fẹ́ ṣerun ni, bóyá ó fẹ́ ṣe oúnjẹ ni. That's the purpose. Kì í ṣe fún yín láti lọ máa fi ṣe big boy kí orí kan níta àbí kẹ́ lọ máa fi ṣe bí aláyé kan àbí èèyàn kan tó ti okay? Ó ti yé mi. Ṣé rí èmi ní ìsì ìṣèyàn bẹ́ẹ̀? Ó kàn jẹ́ pé ìyàwó ń sọnù mo fẹ́ ni. Bẹ́ẹ̀ sì ń wo ẹ bá ní mọ̀ mọ́ kawó sí lọ. Ẹ jọ ẹgbẹ́nu sóhun jàre. Iye onísọ̀lẹ́nu ni lẹ́ ń fún ní 500 naira kó máa fi sí ọbẹ̀. Òun nìkan àtọmọ kan ni. 500 naira 500 naira. Mo tún gbọ́ pé ẹ máa kọ list fún ni. Ẹran 200, ilá 50 naira, ata 50 naira, epo 50. Obìnrin wo ló fẹ́ gbarú ẹ̀? Ẹ tún ṣe fún tán, ẹ máa ka ẹran. Èló lẹ́ran 200 naira tán sọ pé tí wọ́n máa kà sínú ọbẹ̀ fún. Ẹ mọ̀ yá pè mí sí rè ni. Bẹ́ẹ̀ bá mọ̀, ẹ̀yin gan sọ fún mi pé tó bá fẹ́ ṣe ìrẹsì kí n kà á bẹ́ẹ̀. Ẹ wò, gbogbo family problem yín kò sí ìtò kàn mí bẹ́ẹ̀. Mi ò kì í ṣe dàróṣà for the last time. So, ẹ make sure pé ẹ tọ́jú ìyàwó yín because mo gbọ́ pé ó love yín. Torí pé ẹ tọ́jú ẹ ló sún dọ́dọ̀ ọkọ mi. Gbogbo bóyá ń ṣe gbèrègbèrè lẹ́gbẹ̀ẹ́ ọkọ mi yẹn. I do not want it. Okay? Mo dẹ̀ ẹ mọ̀ pé tẹ́yìn náà bá ti rí mi ẹ̀yin náà lè lọ ṣe findings nípa mi. Ẹ fẹ́ ṣe mistake lọ́dọ̀ mi, ẹ fẹ́ cross path mi. So, nǹkan tí mo fún yín lówó fún kẹ́ fi ṣe, òun ni kẹ́ fi ṣe. Ẹ lè bọ́lẹ̀. Kí ni? Bọ́lọ̀ lọ. Tí mò ń lọ bò. Dúró kí ó ti jà máa pẹ́ nínú tiẹ̀. Bá a bá ti jà mi ò ní kinní tó bá bí tá a bá ti sọ tí kan bá tẹ́ mi lọ́rùn ojú ẹsẹ̀ ló ti túká. Ìjà tá a bá jà ń kọ̀rọ̀ yàrá wa oyè ó túká sórí délé èmi ń kọ́ o sórí ẹrù mi mò ń kó lọ ìfi ọmọ ìwà rẹ̀ ọ̀bá tèmi mú rárá àti rárá. Ọ̀dà èmi náà faramọ́ àmọ́ kó tó lọ fún mi láǹfààní jẹ́ ká kàn sọ jọ sọ gbólóhùn méjì èso inú ilé mo fẹ́ rí ọ. Bó tiẹ̀ fògùn ẹnu yóò wá kàn ṣiṣẹ́ báwọn wo èmi ò sí sùúrù lè rí ọlọ́run ṣògo lèmi wà dákun o mọ̀jẹ̀ sí òjò lèmi àti ẹ o kò sáǹfààní kankan fún ọ gbogbo àǹfààní tó ní o ti lò tán kí ló dé tó wáyé mọ́ yà báyìí èyí kò ṣe iṣẹ́ ọkọ ò lè ṣe ò lówó lọ́wọ́ ò nàyìn rere la ò tún dá àmọ́ léjì rẹ ni bàbá oníbàbà títún wà ní ọ̀dà o òun ò tún gbọ́rọ̀ mi ro títún fún wa tọrọ kọ́bọ̀ ó tún wá gbẹ̀yìn òrè fọlọ́pàá mú oníkàwọn wúlígàsì ọlọ́ọ̀nà àbọ̀ òṣè bẹ́ẹ̀ àmọ́ àwọn ẹgbẹ́ yín tó ṣe pé bí wọ́n bá ń lọ ọ̀dọ̀ àlè wọn báyìí wọ́n kún ọmọ wọn fọ́kọ ni tọkọ sì mú rò tí ó pọn ọmọ bí wọn bá ń ké ìyàwó sì dé yóò ti rẹran yóò ti ra ata yóò ti ra gbọ ẹbọ yóò ṣe ohun àtọkọ ohun tó jẹjẹ sórí àwọn ọkọ yín burú ni. ẹ̀yin pé ìpá amúlòkó wọn ń gbé ni oṣù kí mi ò gbà amúlòkó. àìwá lè ṣe bẹ́ẹ̀ rẹ ní ìfikọ̀ lẹ bàbá oníbàbà tó rè fọlọ́pàá mú jókòó tó yẹ. ṣé mi mọ fọlọ́pàá mu àbó nǹkan lọ jalè tó ọjẹ́ wá. tí mi lè jẹ wo mọ̀jà ṣépè fún ọ mọ̀jà wàá gbọ́ o tó o bá ti fẹ́ jèrè àwọn ọmọ rẹ nìkan ọ̀dà mi dúró ṣùgbọ́n tó o bá fẹ́ jèrè wọn rọra fún mílẹ̀ kí n lọ wọ́ọ́rọ́ sórí pé n pariwo ìsìn mariwo ìsìn jẹ́ nìkan kan nù lé ìsìn jẹ́ nìkan mọ̀ kò ní bá ń lọ. àwọn ọmọ mi kọ́. ni mo bá ọkọ nù bíi so mo pa kúrú ilé mi bíi tọ̀dọ̀ rẹ ṣèbí mi ti mọ̀ pé bí n bá mọ́mọ́ ń lọ ẹ́síbíìtì nù ìyún lọ mọ̀ pé ọ̀fẹ́ wá wò tó tún mọ̀ fi rólúwa rẹ̀ ìsìn fẹ́ ká pàdé mọ́ ọ̀sá ọ̀tòru ni wá ìfẹ́ ká pàdé ọmọ rẹ ń bẹ́nu ilé o gbówó ọ̀ tọ́jú ẹ̀ gbówó ọ̀ wọ́n tọ́jú ẹ̀ àtòkú àtàyè rẹ̀ mo bù ọ́ n ò kúkú mọ́ mo wá ń gbà wọ́n wà fẹ́ ọ ire o. síbẹ̀ náà. sọ pé mo ti fi pélé fún ọ mọ̀ jẹ́ pé ò mú ọ o. má yà ọ sáré pé design náà ni. bínú o ti dáràn o. èmi ò pé bínú sí ọdẹ bẹ́ẹ̀ o ọmọ ìyá ọmọ rẹ ni ó sì
bá ń bẹ bàbá rẹ dákun bá ń bẹ ọkọ mi ẹ dákun bá ń bẹ bàbá rẹ dákun bá ń bẹ. Mo fẹ́ lọ rí rẹ sí fún ni. dákun ọkọ mi dákun. dákun ọmọ ọ̀dọ̀ rẹ o dákun ọmọ ọ̀dọ̀ rẹ o. dákun. Mama fèrú gbà bùkún ọ, mama fèrú gbà bùkún ọ. Kò mà sá ṣe gbé ńláyé, kò mà sá ṣe gbé láyé, kò mà sá ṣe gbé níbi gbogbo. Ohun bá ṣe lòró gbà ọ. Mama dalẹ̀ o, mama ṣe kà o, àbọ̀nbọ̀ o. Tá padà jẹ́ fóníṣẹ́ ó tá fa jídó borí wọ́n ti ọ̀la o. Mama dalẹ̀ o, mama ṣe kà o, ṣóun làṣírí ayé wọ́n nú jinlẹ̀ ṣe ohun tó bá lọ dandan ó ń bọ̀ o. Kò mà sá ṣe gbé o. Onú jinlẹ̀ o, ohun bá ṣe ló gbà o. Mama ṣe kà o, mama fèrú gbà bùkún. Ohun ó bá ṣe o, ló gbà o. Ìkà.